فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة الأولين والآخرين وشهادة أولياء الله المتقين وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وعلى جميع من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين. أما بعد، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إخوة الإيمان، ليكن في علمكم جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله من النار. gbogbo jama adúpẹ́ fọ́lọ́run atọrọ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run fún aṣíwájú wa ọ̀gá wa ànábì wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run tí a tọrọ fún ànábì yìí Ọlọ́run jẹ́ ọba ara ilé ẹ̀, kó bá àwọn sàhábà rẹ̀, kó wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa, k'Ọlọ́run jẹ́ ọkàn àwa náà, k'Ọlọ́run sí àwa náà lẹ́ni ire, iṣẹ́ ire, ìwà ire, ọ̀rọ̀ ire, ìrìn ire, ìṣesí ire téèyàn fi jẹ́ ní ire, Ọlọ́run kò fi rọ̀ wá lọ́rùn. Gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwa náà pátápátá gbà ìkẹ́ ìgẹ̀ yìí Ọlọ́run jẹ́ ọkàn wọn lópin ìgbà tí àwọn náà bá ń wà lórí dáadáa àti déédéé, kó máa wá lọ bẹ́ẹ̀ títí dọjọ́ ẹ̀san. Gbogbo jàmáà wọ́n fẹ́ kẹ́ màmá dájú èyí tí sòdodo ọ̀rọ̀ òun ni tírà Ọlọ́run, ìmọ̀nà tí ò ní dàrú láéláé òun ni sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Lẹ́yìn méjèèjì ni gbogbo nkíhun tí àwọn èèyàn bá pè lẹ́sìn tí ó bá ti lẹ́rìí nínú tírà Ọlọ́run àbí kò lẹ́rìí nínú sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam, ntí sẹ̀ríà Islam pẹ̀lú ẹ̀ òun ni bídà. Gbogbo bídà wá ní ànú ni, gbogbo ànú wá ní kò síbi tí ó rìsọ́ọ̀tì sí tó juná Ọlọ́run ọba àlékè ọlá lọ. A máa ṣàdúà irú èyí tá a bá táwọn bàbá wa ń ṣe fi Ọlọ́run dákun bá wa pa náà dẹ́bọrẹ́, Ọlọ́run bá wa pa ẹbọ náà rẹ́, Ọlọ́run wa bá rẹ bídà ṣètánì ńlẹ̀, kó bá gbé sunna anabi wa Muhammad.
lónìí pẹ̀lú ògo Ọlọ́run tọ́bíkì tí wọ́n ní kí n wá sọ ọ̀rọ̀ lé lórí al-ihtifalu bil mawlidi nabawi ìsọjọ́ bíi anabi wa Muhammad ìsí ọjọ́ bíi anabi wa Muhammad sẹ́ẹ̀rí tọ́bíkì yẹn jama tí a bá ní tanra wa tá a sọ bọ́rọ̀ ti rí tọ́bíkì kan ní títí ń da ọpọlọ àwọn àfẹ́sìn láàmú ní tí ò dín sí 110 ọdún tá a pè lẹ́gbẹ̀rún ọdún kan ni wọ́n ti ń kọ́dá á ṣe tí àwọn àfẹ́sìn ti ń yẹjú ẹ̀ bọ̀ ń bẹ́nu àwọn àfẹ́sìn tí ń sọ pé mọ́wúlídì ọjọ́ bíi ànábì alẹ́sẹ̀ mọ̀nà bá ti rí èèyàn nù àwọn àfẹ́sìn tí ń pé mọ́wúlídì ọjọ́ bíi ànábì kò sínú tọ́lọ̀ ń fi àṣẹ kọ́dà bẹ́ẹ̀ sí ẹ̀ ní gbaládá lábẹ́rẹ́ gbogbo àwọn àfáà tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n yé ṣe àwọn àfáà kan tí wọ́n kàn sọ̀rọ̀ tá a pè à ẹnìkan sọ̀rọ̀ alladhina yu'taddu bi qawlihim àwọn tí wọ́n sọ̀rọ̀ tá a sọ pé èèyàn sọ̀rọ̀ ní sọ ká tó wá sọ pé ní tábà tiẹ̀ wá sọ̀rọ̀ mọ̀lúdì gbogbo wa yìí náà tá a jòkó ẹni tí ọjọ́ máa lọrin tó bá jẹ́ mùsùlùmí ẹni tí ọjọ́ máa lọrin náà tó bá jọ́ máa fà abẹ́ni tó jẹ́ mùsùlùmí tí bàbá mùsùlùmí bá bí kò sẹ́ni tí ó fẹ́ lè nàka sókè pé tọ̀ bàbá mi ò ṣe mọ̀lúdì rí o àbóǹgan ò débi mọ̀lúdì rí o kọ́dà yín bẹ́ẹ̀ nínú wa náà tó ti dájọ́ sọ́nà tó ti ṣe mọ̀lúdì rí o tọ̀ ṣé ẹ mọ̀ pé nǹkan àwọn ti lágbára nìyẹn gbogbo àwọn tá a sì bá tí wọ́n ń ṣe láwọn bàbá wa yìí láwọn ìyá wa yìí pẹ̀lú àníyàn tọlọ́hun àníyàn tànẹ́bì àníyàn pa afẹ́rí ìyọnu ọlọ́hun ní gbogbo wọn fi ń ṣe kọ́dà mi tiẹ̀ rántí nígbà tá a wà ní kéékèèké lọ́dọ̀ bàbá wa jọ́ kejìlá Rabiul Awwal tí n bá ti ń súnmọ́ bàbá wa ó dìídì aṣọ tuntun kalẹ̀ pé aṣọ mòlúdì rèé tọ́wọ́ adijọ́ kejìlá wọn ò ní para àdúgbò wọn ò ní pẹ́ nìkan wọ́n wà á ní káwọ́ tuntun táwọn ará nì wọ́n wà á dá ilé oríṣiríṣi nínú ilé kò ní kọjá nínú ilé wa o wọ́n wà á ní káwọ́ sọ ń ká máa rìn káàkiri kí gbogbo ará àdúgbò wọn mọ̀ pé òní lọ́jọ́ bíi ànábì wọn ò gbowó ń bẹ wọ́n ka kó ìbádà tí wọ́n ń torí ẹ̀ wojú re ọlọ́run ọba ṣé ẹ mọ̀ pé káwá dé lónìí ká máa sọ nǹkan míì ọ̀rọ̀ tó lágbára ni ìyẹn ló mú mi rántí ọ̀rọ̀ níjọ́ tí wàhálà ńláńlá ṣẹlẹ̀ láyé àfàwọ̀ àgbà èyí tá à ń pè ní Umar ibn Abdul Aziz tó jẹ́ al-Khalifatul Khamis nígbà tí wàhálà ńlá ṣẹlẹ̀ báyìí níjọ́ kan ó sọ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ yẹn bá ń kọ́ ọ̀rọ̀ náà yóò tó máa tún kà kí ló sọ níjọ́ náà irú ọ̀rọ̀ tó sọ lèmi náà fẹ́ sọ lónìí ó ní alá ẹ̀tẹ́ ti gbọ́ mi inni u'aliju amran mo fẹ́ yanjú ọ̀rọ̀ kan la yu'inu alayhi illa Allah kò sẹ́ni tó lè ràn mí lọ́wọ́ yanjú ẹ̀ tọ́jọ́ lọ́lọ́ ìwọ̀n tó ń sọ̀rọ̀ lọ ó ní kọ̀dífánà alayhi al-kabir gbogbo àwọn àgbàlagbà eré ọ̀rọ̀ yìí ni wọ́n yanjú tí wọ́n tán sí tí wọ́n kú sí wọ́n yanjú ẹ̀wọ̀n ò rí yanjú wa kabura alayhi as-saghir gbogbo àwọn ọmọ kéèké náà tó wá ń bá yí àwọn náà fi wá dàgbà lérí ẹ̀ wọn ò rí yanjú wa fasaha alayhi al-a'jami gbogbo ẹni tí ó mọ̀rọ̀ sọ lérí kọfẹ́ yanjú ọ̀rọ̀ yìí ó sì lọ́ọ́ kọ́rọ̀ sọ ó sì mọ̀rọ̀ sọ pé a sọ̀rọ̀ yìí sẹ́ èmi náà dá sí sẹ́ kẹ́ ẹ máa pé kíní yóò da èmi náà sọ tèmi náà sí. lárúbáwá gan tọ́jú ọmọ lárúbáwá gan tọ́mọ̀rọ̀ sọ hajara alayhi al-arabi òun gan sọ̀rọ̀ títí ọ̀rọ̀ sùn kọ̀sọ́ mọ́ pé ọ̀rọ̀ yìí ṣe wá dàrú tó báyìí ká máa ṣe nǹkan ká máa kọ́ da kẹ́ máa pé ọ̀dà báyìí ó ní hatta hasabuhu nas hatta hasibuhu dinan la yarawna al-haqqa ghayrahu ọlọ́rọ̀ tí mo fẹ́ yanjú yìí àwọn èèyàn ti wá rí lẹ́sìn tí n bá wá sọ̀rọ̀ níbi kò jẹ́sìn mọ́ wọ́n fẹ́ sọ fún mi pé mi ní sọ̀sọ́kùsọ̀ n ta fẹ́ yanjú lónìí bó ti gẹ́lẹ́ nù n táwọn èèyàn ti rí tí wọ́n ti tẹ́wọ́ gbà tí wọ́n ń retí àlìjánnà ọlọ́run oore ọlọ́run lérí ẹ̀ káwá dé lónìí ká ní òrí bẹ́ẹ̀ mọ́ yóò fẹ́ dàbí ẹni pé ìsọkúsọ gangan ni à ń sọ ẹ má jẹ́ ọjọ́ yín lójú irú ọ̀rọ̀ yóò máa ṣẹlẹ̀ tí n bá ń ṣẹlẹ̀ a máa yanjú ẹ̀ náà ni ẹ dákun jama ẹ lọ lè bá ń wo tíra àfa wa alhakimu naisaburi tíra rẹ̀ tó ṣe tá ń pè ní mustadrik bisanadin sahihin an ibn Mas'ud
tí àfa wa Ibn Mas'ud gbà wá Ibn Mas'ud ní kayfa antum bó lẹ́ yẹjú ẹ̀ bó lẹ́ fẹ́ yẹjú ẹ̀ idha labisatikum fitna tí wàhálà bá dé bá yín yarumu fiha al-kabir wàhálà yẹn yóò máa sọ ọmọ èké yóò máa sọ darúgbó lójijì wa yarbu fi as-saghir ọmọ kéékèèké yóò máa dàgbà lójijì wa yattakhidhu an-nasu sunnatan wàhálà yẹn àwọn èèyàn wà sọ di sunna wàhálà tó ṣẹlẹ̀ wọn yattakhidhu an-nasu sunnatan wọ́n sọ di sunna fa idha ghuyyirat tẹ́yẹ̀ bá sọ fún wa pé níta ń pè sunna yìí tẹ́ ẹ pè dáadáa yìí kì í ṣe dáadáa o kì í ṣe sunna o qalu wọ́n sọ fún pé ghuyyirati sunna má dànkarú ọ̀fẹ́ bẹ́ẹ̀ sì jẹ́ ní wọn táwọn ẹni táwọn gbẹlagbẹ ṣe sì fẹ́ dànkarú bẹ́ẹ̀ lọ̀rọ̀ tá a fẹ́ yẹjú yìí bó ti rí gan-an ká tó wá pé inú ló lọrin. Ànábì wa Muhammad pẹ̀lú yàtọ̀ bá ti tún fẹ́ mú wáyé ń bẹ nù Tabarani sanadu ẹ̀ kọ̀lá làáfíà tó àmọ́ àbísẹ̀ rí ńgbà tá a níbo káàtà sí. Ànábì wa Muhammad ó bí àwa sábẹ́ ó ní kayfa bikum ayu annas sẹ́rí káfẹ́ yanjú ọ̀rọ̀ yìí ká yanjú ẹ̀ bí sẹ̀rí àbá ti yanjú ẹ̀ bí pàwọ́ bá ti ká ma bójú wa bá ti tó tẹ́ra ma kì í sọ̀rọ̀ yẹn ni kí gbogbo ẹni tó bá gbọ́ kó gbà á ẹni tó bá gbà Ọlọ́run bá fẹ́ fi mọ̀nà ni ẹni tí ó bá gbà àìsàn ń jà pẹ̀lú ẹ̀ á kàn sọ tiwa fama alayna illa al-balag kò sí ntọ́ka wájú káwa ó jẹ́ iṣẹ́ Ọlọ́run ọba lọ mo fẹ́ kẹ́ gbọ́n tá ànábi wí bí báyìí ànábi ní kayfa bikum ayu annas ẹ̀yin èèyàn báwo lẹ fẹ́ ṣe idha tagha nisa'ukum níjọ́ tí àwọn obìnrin yín tí wọ́n bá yẹ yàkuyà tí wọ́n gbọ́rọ̀ mọ́ wa fasaqa shababukum tí àwọn ọ̀dọ́ ọ̀nù yín tí wọ́n ya jàǹdùkú tẹnu ọ̀ka wọn mọ́ qalu ya Rasulallah àwọn sàábẹ́ ní wòjí sí Ọlọ́run inna hadha laka'in sílẹ̀ yìí ń sì lè ṣẹlẹ̀ sá ǹjẹ́ tó wú yìí lè ṣẹlẹ̀ sá qala na'am Ànábì ní yóò ṣẹlẹ̀ wa ashadda minhu kọ́dẹ̀ yìí tó burú jù lọ yóò tún ṣẹlẹ̀ Ànábì tó bí wọ́n ní bẹ̀rẹ̀ kejì ó ní kayfa bikum idha taraktumul amra bil ma'rufi wan nahya 'anil munkar bó ni ó ti rí kílẹ̀ mọ̀ ṣe níjọ́ tí ẹ bá pa ká pààyàn láṣẹ kó ṣe dáadáa ká bá sòdodo ọ̀rọ̀ níjọ́ tẹ́ ẹ bá pa tìtẹ́ sọ́mọ́ níjọ́ tẹ́ ẹ bá pa àwọn èèyàn tí wọ́n ń ṣèbàjẹ́ tẹ́ ẹ lè sọ fún wọn pé ntẹ́ ń ṣe yí ọ̀dà níjọ́ tẹ́ ẹ bá pa tìtẹ́ ẹ bá sọ́mọ́ kílẹ̀ rò pé yóò ṣẹlẹ̀ níjọ́ náà. qalu àwọn sàábẹ́ ní ya Rasulallah ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run inna hadha laka'in sílẹ̀ yìí wọ́n ti ṣẹlẹ̀ sá Ànábì ní naam yóò ṣẹlẹ̀ fa ashadda min dhalik kọ́dà ntójú ló tún ṣẹlẹ̀ ìtójú ló tún ṣẹlẹ̀ kayfa bikum Ànábì tó bí wọ́n lérè idha ra'aytumul munkara ma'rufa wal ma'rufa munkara tó bá di ìgbà kan bọ̀ wá báyìí tẹ́ padà máa wá rí nǹkan búbí nǹkan rí gẹ́sẹ̀ nǹkan rí o àmọ́ àti gbà pé nǹkan rí ni ntọ́ba wá jẹ́ dáadáa ń a máa wò ní wo ntí ń ṣẹlẹ̀ nù o nta fẹ́ yanjú nù torí nta ń bá bọ̀ láti lẹ̀ yìí iṣẹ́ rí la máa ṣe o ká máa wí ntí ọjọ́ yóò mọ́ lónìí sẹ́ẹ̀ mọ̀ pé wọ́n ọ̀rẹ́ ni ti ń sọ gan bí èèyàn bú iṣẹ́ rí wọ́n fojú bú wò iṣẹ́ bú wọ́n fojú rí wò àmọ́ àṣà bó tilẹ̀ òkórí àgbègbọ̀nà bípa àmì bá ti ká mọ́ tí ó yẹ kálukú láyé ṣe pa áfìsíbì kan torí sábà pé ní àwọn àfáà tí wọ́n ń dá sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí wọ́n yé sáfà kéékèèké kọ́dà ẹnu ẹnìkan ọ̀gbá pé wọ́n yé sáfà òun bó tilẹ̀ òkẹ́ni wọ́n jẹ́ alùsùnà wal jàmáà tó àwọn àfáà mi ń dá sọ̀rọ̀ yìí tí wọ́n ń sọ nǹkan tó ṣe pé ní ó ṣeéṣe kọjá dìde fún wọn síbẹ̀ bẹ́ẹ̀ ẹnu wa ọ̀gbá pé wọ́n yé sáfà wa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mẹ́fà péré náà ni èyí tí ọba sì keje mo ti parí nínú ọ̀rọ̀ mẹ́fà tó wá kù ẹ máa bá ń ká lọ àkọ́kọ́ ọjọ́ bí ànábì bóò ló ti bẹ̀rẹ̀ gan ó di méní ẹlẹ́ẹ̀kejì nígbà wá bẹ̀rẹ̀ tán àwọn àfáà kan dìde wọ́n ní èyí tó bẹ̀rẹ̀ yìí iṣẹ́ rẹ̀ ni
ó sì yẹ ká máa bá lọ bẹ́ẹ̀ ká má jẹ́ kí ó dúró mọ́ àwọn àfáà olówú bẹ́ẹ̀ ọ̀rọ̀ kejì nu kí sì lọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ ẹlẹ́kẹta àwọn kan ní èyí tẹ́ pilẹ̀ yìí aburú ńlá ni eléyìí ṣe iṣẹ́ Ọlọ́run kìí ṣe tànàbí ìdá ìṣerú pátápátá iná lélẹ́yìí àwọn àfáà olówú bẹ́ẹ̀ kí sì ni wọ́n sọ ọ̀rọ̀ di mẹ́ta ọ̀rọ̀ ẹlẹ́kẹrin àwọn àfáà kan wá ń sọ̀rọ̀ síbí wọ́n tún sọ sí ọ̀hún 50-50 ó ní bẹ́ẹ̀ ni aburú ni bẹ́ẹ̀ ni dáadáa ni bẹ́ẹ̀ ni aburú ni wọ́n ti gbà fáburú ni wọ́n tún dáadáa wà mẹ́ àwọn àfáà wo làwọn àfáà náà kí ni wọ́n sì sọ ọ̀rọ̀ di mẹ́rin tọ́ bọ́dọ̀ bá di mẹ́rin báwọn ìdí àwọn sì karùn-ún kí ni tí wọ́n ń fà gan kí ni tí wọ́n àwọn tó lọ́ da kí lè rí wọn tí wọ́n fi sọpọ́ da àwọn tó wá ní ọ̀dà kí ni wọ́n fi kó ẹ̀rí yẹn sí wọn lẹ́nu táwọn fi wá fìdí kọ̀dá múlẹ̀ ó di márùn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà èèyàn ṣe wá sí ni wáṣẹ̀ kiri lọ́lọ́run wí fàyín náà dìkẹ́ra táwọn fà orí mọ́mì nínà èmi wá kàn pàkíyèsí ìkẹfà ní nàṣọ wa tawjihat ìpàkíyèsí naam bó mọ̀ lórí ti bẹ̀rẹ̀ ìdí sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ sẹ́ẹ̀rí tí a bá ní ká wádìí tán bí a sọjọ́ bí ànábì ti pilẹ̀ àwọn àfọ olùpìtàn nínú Islam wọ́n pín sí méjì lórí ẹ̀ àwọn kan láwọn tó pilẹ̀ rẹ̀ àwọn kan tá ń pè ní Fatimiyun ni wọ́n tí wọ́n jẹ́ Shia tí wọ́n jẹ́ Rafida kọ́dà tí tàn wọ́n ní ń ṣe pẹ̀lú àwọn Màjúsí tó ti jásí pé wọ́n pilẹ̀ kínní yìí pẹ̀lú àníyàn àṣàdá ẹ̀sìn yírú àníjó lójútùú àwọn tí wọ́n ń bọ náà tí wọ́n ń bọgi bọ̀ pé ní jẹ́ Màjúsí tí wọ́n ọ̀sẹ̀ sin sánmà àwọn kan ní rárá àwọn Ahlus-Sunnah wal Jamā'ah gan lọ bilẹ̀ mọ́lúdì yìí àfáàní tó pilẹ̀ rẹ̀ ọba ńláńlá kan tó tún wá jẹ́ Sunni tó jẹ́ Ahlus-Sunnah ọba yẹn ọjà Ahlus-Sunnah òun ló pilẹ̀ rẹ̀ sẹ́mọ̀ kọ́lọ̀ ti pín sí méjì kọ́lọ̀ bá pín sí méjì báwọn a gbọ́dọ̀ wá wo ni a gbé ọlá fún lórí ìkejì àfáàwà Abu Shama àwọn tí mo sọ lẹ́ẹ̀kan yẹn tí mo pè ní Fatimiyun àwọn yẹn wọ́n ń parákùnrin kan ní Banu Ubayd al-Qaddah Banu Ubayd al-Qaddah yẹn àwọn ni wọ́n sọra wọn ní Fatimiyun kí ni ìtumọ̀ Fatimiyun wọ́n pìtàn ara wọn pé fámìlì Fatima ọmọ Ànábì iná ẹ̀ ní àwọn tí ẹ bá sì wá wò tán wọn dáadáa ẹni tó jẹ́ olórí wọn tó ní ìròrí yìí ó kọ rẹ̀ tí ń jẹ́ gangan òun ni Dísánù ọkùnrin tí ń jẹ́ Dísánù yìí ó jẹ́ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ arákùnrin kan tá ń pè ní Ja'far Muhammad Sadiq Dísánù jẹ́ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ rẹ̀ Dísánù tó jẹ́ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ Ja'far Muhammad Sadiq yìí gbogbo aláwọ̀ pé Ja'far Muhammad Sadiq Shia ni Rọ́fídọ̀ ni Dísánù lọ́mọ ọ̀dọ̀ rẹ̀ Ja'far wá sáláìsí Dísánù wá kò lọ́dọ̀ rẹ̀ nígbà tí ó kò lọ́dọ̀ rẹ̀ ó sá lọ Magribi nígbà ó dé Magribi ó lọ sọ fún Magribi pé ọmọ Ja'far Sadiq lòun Ja'far Sadiq gan fi tàríkh kò bímọ rárá ó wá lọ pè lọ́mọ Ja'far Sadiq ìgbà tó pè lọ́mọ Ja'far Sadiq àwọn wá ń fún lọ́wọ́ pé ọmọ ìyẹn ńlá ni ọmọ Ja'far Sadiq ni ọ̀wọ̀ èyí ni wọ́n wá ń fún nígbà tó yá làwọn Ṣíà mi bá wọlé nígbà táwọn Ṣíà mi bá wọlé àwọn yìí náà bá bẹ̀rẹ̀ sí pọ́nlé ní wọ́n ń sọ fáwọn eléyìí náà pé nídìí ìyá lòun ti kẹ́ nídìí ìyá Ja'faru làwọn ti ní ń ṣe pẹ̀lú ibìkan àmọ́ di bàbá òun gangan tí bá Ja'faru ti wá àwọn alu akili ti Bani Abdul Muttalibi iná làwọn tọ́jẹ́ fámílì Ànábì gangan báwọn ti gbà pé èèyàn gidi nu nígbà wọn wá kó ní Magribi òun àtàwọn ọmọ rẹ̀ wọn á kó lọ Masari nígbà wọn wá dé Masari wọn wá ń lọ kílèmù ọmọ Fatima wọn lọ kílèmù ẹ̀ ní Masari yẹn ni wọ́n wá wọ̀ Fatima ọmọ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Masari yẹn ni wọ́n wá wọ̀ nígbà wọ́n wá wọ̀ bẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí lọ́ǹṣì oríṣiríṣi nǹkan tí a bá lọ wo tíráfà wa Abu Shama tá à ń pè ní Ar-Rawdatayni fi akhbari dawlatayn nígbà tó fẹ́ sọ̀rọ̀ àwọn fámìlì yìí
mo fẹ́ sáré ka díẹ̀ nínú tó sọ nípa àwọn fámìlì yìí ó ní adharu linnas àwọn fámìlì yìí wọ́n fi hàn sáwọn ènìyàn annahum shurafa fatimiyun upe abiyi làwọn ẹbí Fatima làwọn famalakul bilada wọ́n jọba lórí ìlú wa qaharul ibada wọ́n sọ àwọn èèyàn dẹrú wa qad dhakara jama'atun min akabiril ulama àwọn àgbààgbà fa wọ́n jẹ́ ó yé wa pé annahum lam yakunu lidhalika ahla ìtàn tí wọ́n pamọ́ra wọn kì í ṣe tàn wọn o wọ́n ní wọ́n ṣe pẹ̀lú Fatima wala nasabuhum sahiha ìtàn wọn sì ní pẹ̀lú Fatima kì í ṣọ̀kan náà wọ́n kúrò ní kọ́ mọ́ ẹbí Fatima làwọn irọ́ gidi ni wọ́n fi nílẹ̀ bẹ́ẹ̀ balil ma'ruf in tó kílíà ni pé annahum banu ubaid dìísánù òun làgá wọn banu ubaid gangan ni orúkọ wọn wa kana walidu ubaid hada min nasli alqadda almulhid almajusi sẹwárí arákùnrin tí ó bí ta banu ubaid la pè wọn ẹni tó bí ubaid gangan tí mo pè ń dìísánù lẹ́ẹ̀kan ìpìlẹ̀ rẹ̀ gangan jàǹdùkú ẹni tí ń bọ náà màjúsí tí ń bọ náà tó jẹ́ jàǹdùkú èèyàn iná ẹ̀ ni ṣùgbọ́n gbà tó yá wa kana Ubaydullah hada zindiqan khabithan aduwan lil islam mutadahiran bit tashayyu' arákùnrin tá a pè ní Banu Ubaydu yìí òun gangan fún rẹ̀ jàǹdùkú ni ó wá bínú islam ó bínú mùsùlùmí ó wá lọ farahàn bí ẹni pé ṣíà lòun mutasattiran bihi kì í ṣe ṣíà gàtún ni ó tún gbọ́ sábẹ́ ìjẹ́ ṣíà ni harisun ala izallati millati islamiyya gbogbo ṣẹ́ tí wọ́n ń ṣe pátá sẹ́yìn àbẹ́kẹ́ ṣe mùsùlùmí láti lẹ̀ abọ́gibọ̀pẹ̀ ni abọ́ná ni iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ pé bò ní islam bò ní ó ti ṣubú qatala min al-fuqaha ó bẹ̀rẹ̀ sí pa àwọn àfẹ́sìn wal muhaddithin àwọn àfọ aládìsí ó pa wọ́n kan ni wa kana qasduhum i'damahum min al-wujud liyabqa al-alam qalba ahim ó fẹ́ pa àwọn àfọ fíkíù ó pa àwọn àfọ aládìsí káwọn èèyàn wá wà láyé bí ẹranko tí wọn ò ní lẹ́ni tí yóò tọ́ wọn sí ọ̀nà mọ́ fayatamakkan min ifsad aqaidihim wa dalalatihim wallahu mutimmu nurahu walau kara al-kafirun ó gbìyànjú láti paná àwọn àfà ó gbìyànjú láti paná ẹ̀sìn ọlọ́run fúnra ẹ̀ ní ọgbà fún un sẹ́ni bí àfà wa Abu Shama ti sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àfà lọ́sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ kọ́dà wọ́n bí àfà wa léèrè àfà wa Qadi al-Bakillani wọ́n bí léèrè òun nínú tẹ́lẹ̀ tó kánpẹ̀ ní kashful asrar wa atikil asrar ó sàlàyé wọn pátápátá nígbà tí wọ́n sọ̀rọ̀ wọn parí ó ní hum qawmun ìjọ kan ni wọ́n yudhiruna ar-rafda wọ́n ń pera wọn ní ṣíà wọ́n yubtinuna al-kufra al-mahdo àmọ́ kẹfìrí sámú ni wọ́n ń pera wọn ṣíà ní kẹfìrí sámú ni wọ́n bí àfà wa Ibn Taymiyyah wọ́n bí léèrè pẹ́tọ̀ kí ló mọ̀ nípa àwọn fámìlì yìí Ibn Taymiyyah ní fa innahum àwọn fámìlì yẹn min afsakin nas nínú kéèyàn ọ̀yà jàǹdùkú láyé jàǹdùkú ńlá ni wọ́n min akfari nas kéèyàn ọ̀yà kẹfìrí láyé kẹfìrí gidi ni wọ́n wa anna man shahida lahum bil imani wa taqwa gbogbo ẹni tó bá pè wọ́n mùmínì tó ní wọ́n bẹ̀rù Ọlọ́run aw bi sihhati nasab àbí tó gbà pé bí wọ́n ti ń pera wọn lọ́mọ Fatima ni wọ́n tó tọ́ shahida lahum bima la ya'lam ìtọ́sọ̀hún kọ̀ mọ́ sheikh wa káyà pé wala takif ma laysa laka bihi ilmun inna as-sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anhu mas'ula sẹ́ẹ̀rí gbogbo àwọn àfa ibi wọ́n fẹnu kò sínú lérí ọ̀rọ̀ àwọn fámìlì yìí wọ́n láwọn fámìlì yìí wọ́n wá dé masari wọ́n wọ Egypt ní 362 ni wọ́n dé Egypt nígbà nam lẹ́yìn hijira anabi wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n wọ Egypt 362 nígbà wọ́n wá débẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣèjọba wọ́n ń darí àwọn èèyàn fafatahu babal ihtifalat ibẹ̀ wọ́n ti ṣílẹ̀kùn eríṣiríṣi ayẹyẹ masari làwọn fámìlì tá à ń ròyìn wọn bọ̀ yìí ni wọ́n ti wá ṣílẹ̀kùn oríṣiríṣi ayẹyẹ alibidiyya kìí kan ni wọ́n sí ayẹyẹ tí wọ́n sí pọ̀ alibidiyya táwọn ayẹyẹ yìí jẹ́ ayẹyẹ bídíà ata innahum yatafiluna bí àyàdìl majusi wà nasara kódà bí wọ́n bá yẹyẹ dé báwọn olóòsà bá fẹ́ ṣayẹyẹ wọ́n bá wọn dá sí bí kìrìsìtẹ́nì ọ̀sà yẹyẹ wọ́n bá wọn dá sí bí wọ́n bá sọdún náà wọ́n jọ ṣe náà ni. ṣùgbọ́n sá wọ́n ti wá
palẹ̀mọ́ ìyà tó kúnná fún gbogbo àfa tó bá fi lè sọ fún wọn pé ntẹ́ ń ṣe yóò dá o ìyà tó kúnná àwọn Banu Ubayd tí wọ́n ń pera wọn ní Fatimiyun wọ́n ti palẹ̀mọ́ ìyà yẹn kalẹ̀ débi pé àfa kan wọ́n ń pè àfa wọn ní Abubakar An-Nabilisi njọ́ tó lọ bá wọn tó sọ fún wọn pé ẹ̀yin tẹ́ jó lórí wa yìí àwọn ayẹyẹ tẹ́ sílẹ̀ yìí kò sínú Islam ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má bẹ́sì jẹ́ wọ́n sì kí wọ́n sì ní kọ́ máa lọ wọ́n dúpẹ́ fún ó sì kó ń bẹ̀ tán wọ́n sì yan àwọn èèyàn pé ẹ máa ń tẹ́ bá wa ṣe fún ẹ lọ lè mú ọ̀bẹ ẹ bá wa hó gbogbo awọ ara rẹ̀ láàyè bí wọ́n ti pa fáà yẹn nìyẹn ẹ dákun ẹni tó sòdodo kan tí wọ́n pa bá wọn kí làwọn afáà yóò kó ṣe ó di kí wọ́n ṣe sùúrù bí àwọn ẹbí yìí ti rí nu nínú ayẹyẹ tí wọ́n wá sí àwọn ni wọ́n wá sí ayẹyẹ eríṣiríṣi mọ̀lúdì tànẹ́bì nìkan là ń pariwo ní ayẹyẹ tí wọ́n sì pọ̀ wọ́n sí ayẹyẹ mọ̀lúdì tànẹ́bì ó di méní wọ́n sì tàásánì ó di méjì wọ́n sì tòséènì ó di mẹ́ta wọ́n sì mọ̀lúdì Fátímà ó di mẹ́rin wọ́n sì mọ̀lúdì àlífà tí máa bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó di márùn mọ̀lúdì márùn wọ́n ń ṣe lọ́dún wọ́n ṣe tànẹ́bì wọ́n ṣe tàlí wọ́n ṣe ti Fátímà wọ́n ṣe tàásánì wọ́n ṣe tòséènì wọ́n ṣe ti àlífà tí máa bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọjọ́ mẹ́fà mọ̀lúdì mẹ́fà wọ́n sí lẹ́yìn mẹ́fẹ̀ẹ̀fà ni wọ́n tún wá ń bá wọn sọdún kírísímàsì lẹ́yìn lódì méje wọ́n tún wá bá wọn sọdún January gbogbo ọdún pátá làwọn ẹbí yìí ń ṣe àwọn àfẹ́sì ń ṣiṣẹ́ títí ni wọ́n fi rí ipa kù kan tó wá lágbára tá à ń sọ ọ̀rọ̀ rẹ̀ lónìí yìí wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni àwọn míín náà sì ń bẹ tí ọ̀sán táwọn eléyìí dálẹ̀ tí wọ́n tún ń ṣe lọ di òní tá à ń sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n bá lọ bẹ́ẹ̀ wọ́n padà ní àlífà kan ní Masari tó gbìyànjú tó panẹ́ àlífà yẹn orúkọ rẹ̀ ń jẹ́ Al-Afdal ibn Amir Juyush nígbà tó ń lọ tán àlífà mi tún dé wọ́n ń pè òun ní Al-Khalifatul Amir bi ahkamillah òun tún jí mòlúdi padà Masari ó tún jí padà láti ìgbà tí lẹ́yìn ti wá jí kọ̀ wá kú mọ́ tó fi wá dòní ìtàn àkọ́kọ́ nù ìtàn méjì ni mo ìtàn kejì yìí sọ òun ní sókè torí àsìkò torí ibi tá a lọ sí jìnnà wọ́n nígbà tí mòlúdi ó bẹ̀rẹ̀ ọba kan tí ń jẹ́ Al-Mudfir wọ́n a máa pè ní Erbil Al-Mudfir ọba lòun náà wọ́n lòun ní àwọn kan kó jọ tí a wá lọ bá pé ìwọ ọba Al-Mudfir dákun a rí i pé àwọn Nasara wọ́n ń ṣe ọdún Anabi Isa alayhi salatu wassalam àwa náà fẹ́ máa sọdún bí Anabi wa Muhammad ìyẹn wá sọ fún wa pé ntẹ́ gbé wá yìí o ọba lèmi o onímọ̀ ní ẹ̀yin bẹ́ẹ̀ bá rí pé dáhùn bọ́lọ̀ ń bá bí yín lọ́wọ́ sí yín bá yín ṣe tẹ́ ẹ bá rí pé lẹ́sìn tẹ́ fọ́n wájú Ọlọ́run ẹ má jà á ṣe wọ́n dẹ̀ sọ fún pé dáadáa ni àwọn fi ń gbógun Ànábì ga ni bí ọba yẹn ti bẹ̀rẹ̀ sí bá wọn ṣe nu tí ọba wa bá wọn ṣe yóò wá náwó yóò há nǹkan tí ẹ bá lọ wo tíra àfa wa Ibn Kathir tẹ́rìjámà rẹ̀ tó ń gbà tí tẹ́rìjámà àfa yìí ó ní ahadul ajiwadi wasadatil kubara nínú pé èèyàn náwó láyé ọ̀kan ni ọba yìí jẹ́ walmuluk amjad ọba tó sì nítumọ̀ ní lahu atharun hasana ó sì ní erípa tó dáa wakana yamal almolid sharif yìí sì máa ṣe mòlúdi ànábì fi rabi'il awwal ní rabi'il awwal wa yahtafilu bihi ihtifalan ahila yóò náwó sí rẹpẹtẹ wakana ma'a dhalika shahaman shuja'an fatikan batalan akilan aliman adilan rahimahullah wa akrama mathwahu wọ́n lè yan re ni ó lè náwó ọlákin ńṣe déédé kò ní dógun kọ́sá padà kọ́lọ̀mbà wa kẹ́ Ibnu Kathir lóró yẹn báyìí o pẹ̀nìrè ni wọ́n lóhun gangan lọ́dá mòlúdì rẹ̀ bí ẹ bá tún lọ wo ìtàn rẹ̀ nígbà tí àfa wa Al-Imamu Dhahabi ti ń sọ̀tàn ọba yìí nígbà tí ń kí ti ń sọ̀rọ̀ rẹ̀ tí sọ̀rọ̀ lọ ó ní wa kana sunniyan ó lọ sì jẹ́ èèyàn tí ń lo manhaju Ahlus Sunnah wal Jama'ah ẹ rí i pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí àwọn tó mú tàn yìí wá wọ́n fi ń yé wa pé nǹkan dá mòlúdi ilẹ̀ gan kì í sàwọn tá a wú yẹn àwọn Ahlus Sunnah gangan lọ́dá tọrọba yìí gangan náà ara àwọn Ahlus Sunnah ni. nígbà tí ẹ conclusion lè rí ìtàn méjèèjì kí làbáyọ rí ìtàn méjèèjì nígbà tí a gbé tẹ̀kẹ́ni síwájú tá a wo ọdún ṣẹlẹ̀ tiẹ̀ tó ṣẹlẹ̀ tá a gbé tẹ̀kẹ́jì síwájú
tá a ògbà tó ṣẹlẹ̀ a rí i pé 100 ọdún méjì ń bẹ láàrin wọn. tàwọn Fatimiyyu náà bẹ̀rẹ̀ ní 362 ní tàwọn Fatimiyyu náà bẹ̀rẹ̀ àwọn Ṣíà yìí bẹ̀rẹ̀ tiwọn àwọn Ubaidu bẹ̀rẹ̀ tiwọn tí àáfàá yìí lẹ́yìn 100 ọdún márùn tànàbí lọ 100 ọdún márùn tànàbí lọ tí wọ́n gbẹ́nu lé 100 ọdún ẹlẹ́ẹ̀kẹfà lòun bẹ̀rẹ̀ tiẹ̀ ẹ dákun ta lọ́kọ́ bẹ̀rẹ̀ ta lọ́sẹ̀yìn bẹ̀rẹ̀. àwọn ẹni àkọ́kọ́ ni àwọn onítà àkọ́kọ́ ni èyí ò ní òfin yé wa pé ìpìlẹ̀ ìmọ̀ sàwọn mòlúdì wọ̀nyí àwọn ọ̀tá ẹ̀sìn ló fi lélẹ̀ àwọn ọ̀tá ẹ̀sìn àwọn eléyìí tó burú ju Ṣíà lọ Májúsí kèfèrí tọ́wọ́ àfi Ṣíà bo ojú àwọn ni wọ́n dá mòlúdì sílẹ̀ wọ́n wá dá lẹ́nu ni nígbà tí n ka tírà lórí kinní yìí tí mo rí pé ìtàn yìí gan burú àfa kan náà àwọn tó ní mòlúdì dá ó sì ní kí ló ṣẹlẹ̀ nǹkan burú kò túmọ̀ pé rere ò ní jáde ńbẹ ó ní ṣe bí àwọn Yahudi àwọn ni wọ́n sàn gba àwẹ̀ Àṣúrà ńgbà nábì ní pọ́dà kọ̀gbá ni kí là ẹ̀tọ́ ọ̀rọ̀ àwọn Yahudi lọ́la Àṣúrà anábì sì di gbé dáadáa ni anábì náà nígbà ó ní kí mùsùlùmí máa ṣe é mọ̀ pé rúlá káyọ̀ nísìn èyí náà ni ó fi yé wa pé bí kèfèrí ti lè wọ́ dálẹ̀ tó á padà nínú àfẹ́sìn tí ó sọ pé kèfèrí lè dálẹ̀ o àmọ́ bó ti rí yìí dáadáa ni kọ́ba rí bẹ́ẹ̀ àwọn àwòrán àfẹ́sìn ẹ dákun tí a bá ń dákọ pé àfẹ́sìn wọ́n fẹ́ ká máa lákèsí wọn yìí ṣe àwọn èèyàn lásán àwọn onímímọ̀ tí wọ́n ṣiṣẹ́ tọ́ ìmọ̀ tí wọ́n wá bẹ̀rù Ọlọ́run tọ́wọ́ jásípé ń tó kílíà sí wọn nínú ọ̀rọ̀ yẹn ni wọ́n ń sọ àwọn lèmi ń sọ o mi ì sọ àwọn àfọ oníbẹ̀ẹ́nu nífẹ̀ẹ́nu mi ì sì sọ àwọn àfọ àti màá wò tó nǹkan tí n bá bẹ̀rẹ̀ sí dákọ̀ àwọn àfọ yẹn ẹ rí i pé wọ́n yìí ṣe àfọ tó fúyẹ́ àwọn àfọ tá à ń ka tíra àwọn dòní tá à ń pè láàfọ àwa dòní ìbẹ́nu wọn tó ní kẹfẹ́ yìí lọ́wọ́ dálẹ̀ ẹ fi yìí lẹ̀ ná àmì léyìí tí wọ́n dálẹ̀ yìí o dáadáa ni ọ̀yà máa ṣe nínú àwọn àfọ tó wú bẹ́ẹ̀ òun ni àfọ àwa Abul Khattab Umar al-Kalbi òun la kọ́kọ́ àfẹ́sìn tọkọ ṣe tíra lérí gbé mọ̀lúdì o dáadáa ní ẹja máa ṣe tíra tó ṣe ń jọ náà ó ní taqriru al-mawlidi nabawi ash-sharif ìfi mọ̀lúdì lọ́lẹ̀ káfi lọ́lẹ̀ kó di ń tá a máa ṣe àfa náà ló ṣe tẹ́ bá wá kátẹ́rìjà máa fà yẹn gbogbo àwọn tọkọ tán pa àfa yẹn ẹnìkan ò ṣe èsì pélé yẹn búrí ẹni rẹ gbogbo wọn pè àmọ́ làákà yẹn rẹ̀ ń bi mọ̀lúdì ntọ́sọ́nu bẹ́ẹ̀ làáfà àwa ibùdó alhaji maliki mọ́sí àbí maliki ló ń wà òun náà fún rẹ̀ ó ṣe tẹ́lẹ̀ táwọn pé ní alimadikal ala amali alimawlid ó pẹ́ tọ̀ ọ̀nà wo làá gbà ṣe mọ́lúdì tí ó fi dáa ó ṣe tẹ́lẹ̀ lórí ẹ̀ ó dẹ̀ sọ̀rọ̀ tó pọ̀ gan nígbà tí ń sọ̀rọ̀ lọ ó ní fanduri rahimanallahu wa iyyak ẹjẹ́ àwò ọlọ́nkọ́kẹ́yìn kọ́kẹ́mi náà ma hasallahu ta'ala bihi adashara sharif ọlá yìí má pọ̀tọ́lọ́ ń ṣe fóṣù tá a wà yìí wa yawmal ithnain ìjọ mọ́ndé tí wọ́n bí ànábì yọ ọlá ni allah tara abẹ́yìn orí ni anna sawma hadha al-yawm àwẹ̀tá ànábì ní a máa gbà fi fadlun azim ọlá ńlá ni li annahu sallallahu alayhi wa sallam ulida fihi torí pé ní oṣù wọn ni wọ́n bí ànábì wa muhammad fàlà hàdà bá ànábì tí ní a máa gbà àwẹ̀ yìí tí wọ́n bí ànábì ní oṣù yìí yambagi idha dahala hadha sharul karim bí oṣù yìí bá fi lè wọlé an yukarrama a kóṣù yìí lè wa yu'azzama a gbẹtóbi wa yuhtarama a fún lọ́wọ́ àlèyé tẹ̀rámà láyìíká bí ọ̀wọ̀ tọ́tọ́ sí sẹ́yìn pé ibi tí ń gbègbè lọ níbi ká ṣe mọ̀lúdì ọkọ̀lá lámọ́lẹ̀ o níbi ọwọ́ ẹ̀yìn tí ì láǹfààní àti kàdé bẹ̀ nínú àwọn àfa wa tọ́faramọ́ mọ̀lúdì mi ní lè ka ogun ẹ̀ tán àfa wa àgbà tọkọ ìmáàmù Nawawi ń kéwú àfa wa tá ń pè ní àfa wa Abu Shama òun là àfa ìmáàmù Nawawi nígbà tó ń fẹ́ sọ̀rọ̀ ó ní wa min ahsan mabtuda ó ní nínú tó dáa jù tí wọ́n dálẹ̀ fi zamanina lásìkò tá a wà yìí nínú tó dáa jù àmọ́ wọ́n dálẹ̀ ni o lásìkò tá a wà yìí ma yufalu kullu amin fil yawmil muwafiq li mawlidihi òun ní náwó tí wọ́n máa ń ṣe ní déédé ọjọ́ tí wọ́n bí ànábì wa Muhammad mina sadaqat tí wọ́n ń ṣe sàrà wal ma'ruf wọ́n ń ṣe náwó wa idharu zina wọ́n ń sọ̀sọ́ wa surur wọ́n ń dunnú
fa inna dhalika mush'irun bi mahabbatihi sallallahu alayhi wa sallam. èyí ò ní òfin yé wa pé afẹ́ràn nabi wa ta'dimihi a sì gbà nabi ga fi qalbi fa'ili dhalika lọ́kàn ẹni tí ń ṣe yẹn wa shukran lillah ẹni tí ń ṣe mọ̀lúdì yìí ń dúpẹ́ fọlọ́hún ala man manna bihi min ijadi rasuli alladhi arsala rahmatan lil alamin. nítorí kọ́sọ́lá lérí wa ọ̀rọ̀ ànábì wa ànábì yẹn wá jẹ́kẹ́ fún gbogbo ayé ẹ rí i pé ìmáàmù Nawawi ìmáàmù wa Abu Shama tọ́jú àfa wa ìmáàmù Nawawi tọ́jú àfa ìmáàmù Nawawi pẹ̀lú bó ti sọ̀rọ̀ yìí ó ní mọ̀lúdì ṣe kíni ọlọ́dà kọ́dà àfa wa àgbà tá a lè kọ́ yẹn dànù Ibn Hajar al-Asqalani ẹ rí i pé mọ̀lúdì àlọ́ náà wí ó ní kò sí láì fi mi ká ṣe mọ̀lúdì Ibn Hajar al-Asqalani wọ́n bi léèrè nígbà wọ́n sì bi léèrè wọ́n bi sheikh léèrè sheikh sì fèsì pé asilu amali le maulidi bid'a rí pilẹ̀ mọ̀lúdì bídíà ni ọlọ́dàdà lẹ̀ ni ó ní lam tunqal an ahadin mina salafi salih ẹnìkan nínú àwọn ẹni rẹ̀ tó ṣáájú jẹ́ ní àná wọn ò gbọ́ kó ṣe mọ̀lúdì rí minal quruni thalatha al-mufaddala lọ́gọ́rùn-ún ọdún mẹ́ta tá nàbí ròyìn kóhun lọ́dà jù wat-tabi'ina wat-tabi'i tabi'in tabi'ina ò ṣe tabi'ina ò ṣe walakinnaha ma'a dhalika ṣùgbọ́n síbẹ̀ bẹ́ẹ̀ náà ó ní ṣùgbọ́n síbẹ̀ bẹ́ẹ̀ náà kọ̀dí stammelat ala mahasina dáadáa wà ń bẹ̀ wàdídìá aburú náà wà ń bẹ̀ faman taharra fi amaliha almahasina watajannaba dídá kana bid'atan hasana wa illa fala ó ní ṣùgbọ́n tó bá lè gbìyànjú tó lè ṣe dáadáa bẹ̀ tó wá jìnnà sábúrú bẹ̀ bídí àtọ́dá ló ṣe o tí ó bá fi lè ṣe bẹ́ẹ̀ bídí àbúrú ṣe ẹ̀ẹ́dẹ̀gẹ́ bó ti sọ̀rọ̀ yìí kò lòdì sí káwọn kò ṣe pẹ̀lú ọ̀nà tó ń gbà rí kọ́dá Ibn Hajar lòdì sí káwọn kò ṣe mọ̀lúdì pẹ̀lú ọ̀nà tí Ibn Hajar al-Asqalani gbà rí pé ọ̀nà yẹn dá láti fi ṣe bẹ́ẹ̀ náà ni ìmáàmù wa Jalaluddin Sayuti ọ̀fọ̀ràmọ́ mọ̀lúdì ìmáàmù wa al-Hafidh Abul Khair as-Sakhawi ọ̀fọ̀ràmọ́ mọ̀lúdì wọ́n ti ẹ̀bí léèrè òun náà fèsì ó ní wọn ò ṣe láyà nẹ́bí àwọn sàábẹ́ ò ṣe ó ní ṣùgbọ́n àwọn mùsùlùmí ayé gbogbo wọn ni wọ́n ń ṣe ó ní wàá máa sọdún yìí wọ́n sì máa ń náwó sí ó ló sì ní tọ́ dánú wọ́n ń ṣe sàárà ń bẹ̀ ó ní kò sábúrú níbi ká ṣe ṣebí káka Kùránì kí wọ́n ka mẹ́díù ṣebí tá a fẹ́ ṣe ń bẹ̀ nẹ́nu kò jù bẹ́ẹ̀ lọ ìmáàmù Sakhawi lọ sọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìmáàmù Shahabuddin Ahmad al-Qatalani nínú àgbàfà aládìísì ni òun náà sọ ó ní farahimallahu murhan ọlọ́ọ̀bá ń ṣe dáadáa fẹ́kùnrin kan ìtàkàdà layali shari maulidihi tó mú ọjọ́ bíi ànábì àyáàdà tí ń sọdún bẹ̀ lọ́gbà fáwọn èèyàn ọlọ́ọ̀bá ń ṣe dáadáa fọlú ẹ̀ liyakuna ashadda illatin ala man fi qalbihi maradun wa ihya kẹ́ni wọ́n mójútó mọ̀lú dáadáa torí àwọn tí dọ̀tí wà lẹ́mìí wọn kọ́ máa jẹ́gbà fún wọn àwọn tó ní wọn mọ̀ sí ẹni tó ń wí wọn o ṣé wò ó ní torí àwọn tí dọ̀tí wà lẹ́mìí wọn káwọn tí ọba ṣe ó múra sí kí wọ́n máa ṣe dáadáa àfàwà al-Hadrami ash-Shafi'i al-Hadrami ash-Shafi'i ńgbà tó ń fẹ́ sọ̀rọ̀ ó nà farama mazhabi Shafi'i ló wà ó ní fahakikum bi yawmin kana fi wujudi al-Mustafa an yuttakhadha ida ó ní kò sí ntọ́ da tó péjọ wọn bí ànábì ká máa sọdún ká máa sìnáwó mbẹ kò sí ntọ́ da tó wa khalikum bi waqtin asfarat fi igurratu an yuqada qali an sa'ida àsìkò tí mali ànábì yọ wáyé kí ló burú bí ká máa sìnáwó ká máa jó ká máa yọ mbẹ fattaqullaha ibadallah ẹ̀yin ìyẹn bẹ̀rù Ọlọ́hun sẹ́yìn fáwọn tó ní mòlúdì ọ̀la ní wọ́ọ̀nù bí aha kásìn kálọ́kọ́ ká tún wọn ní kọ̀dá ẹ bẹ̀rù Ọlọ́hun ẹ̀yin fattaqullaha ibadallah wáàdìrú àwákìbà dùnúb ẹ bẹ̀rù gbẹ̀yìn ẹ̀ṣẹ̀ tẹ́ ń ṣe yìí ẹ bẹ̀rù gbẹ̀yìn ẹ̀ṣẹ̀ nì wàtàkàrọ̀bù ila Allah bí ta'dhimi shani hadal mawlud ẹ súnmọ́ Ọlọ́hun kẹ́ ẹ gbé mòlúdì yìí lárugẹ ẹ súnmọ́ Ọlọ́hun kẹ́ ẹ gbé lárugẹ wa'rifu hurmatahu inda allamil ghuyub ó yẹ kẹ́ ẹ mọ ọ̀wọ̀ tí mòlúdì ní lọ́dọ̀ Ọlọ́hun ó yẹ kẹ́ ẹ mọ̀ pé mòlúdì yìí ọlọ́wọ̀ lọ́dọ̀ Ọlọ́hun dhalika wa man yu'azzimu sha'ira Allahi fa innaha min bàbá tó fà yà parí ẹ̀ pé tí yẹn bá ń gbé nǹkan mìíràn Ọlọ́run lárugẹ ìbẹ̀rẹ̀ Ọlọ́run bẹ ní ọkàn rẹ̀ ni tí ń jásí pé ní tí ò ṣe mòlúdì gẹ́gẹ́ bí bàbá wa yìí ti ń sọ̀rọ̀ o kò sí bẹ̀rẹ̀ Ọlọ́run ní ẹ̀mí rẹ̀ pẹ̀lú tí bàbá wa yìí sọ. àwọn ọ̀rọ̀ ni mo kó wá yìí tí àwọn àáfàá sọ lórí pé mòlúdì ńkọ́ dáadáa ni kódà ẹni tí ò ṣe wọ́n tó ní kọ́ bẹ̀rù Ọlọ́run rí pé àwọn àáfàá tí wọ́n ń sọ̀rọ̀ yìí àwọn gan ń sọ lábẹ́ bẹ̀rù Ọlọ́run ni wọ́n gbà pé dáadáa ni tọ́ ọ bá ṣe tọ́ gbẹ̀sán bẹ̀ àwọn náà sì fi rinlẹ̀ pé wọ́n dálẹ̀ ní o àmọ́ dáadáa ni àdádálẹ̀ ni ṣùgbọ́n dáadáa ni
bí wọ́n ti ń sọ lọ́dọ̀ wọn ẹja wa bọ́ sí tọ́pìkì ẹlẹ́kẹta àwọn àfáà wo gan lóní mọ̀lúdì kò kúnná lẹ́yìn kò kúnná kò tiẹ̀ sínú ẹ̀sìn kọ́dà tó bá ṣe gan ó tó lè jìyà lórí ẹ̀ àwọn àfáà wo lọ sọ bẹ́ẹ̀ àfáà tí mo kọ síbí ń lọ bí 24 àwọn àfáà tí mo kọ síbí náà 12 làwọn ọmọ kan kábí mélòó ń bẹ ni eléyìí 24 ni wọ́n kábí 6 àbí 7 ń bẹ yín sì mú tàwọn tó yẹjú ń bẹ mo tiẹ̀ fẹ́ mú tàwọn kan torí bá a bá ń sọ̀rọ̀ nísìnyí ẹlòmíì ò nílá káyè yọ láwọn yẹn ọ̀tá àwọn kan ni wọ́n bẹ́yẹn bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ máa jára wọn tó bá jòdodo ọ̀rọ̀ mímọ̀ yìí máa jára wọn tó bá jòdodo bí onímọ̀ bá sọ̀rọ̀ níbi táyé parí sí tó onímọ̀ bá sọ̀rọ̀ níbi táyé ti bẹ̀rẹ̀ tó yẹ kó òdodo ni ọ̀kan kan náà wọ́n sọ yìí máa ka àwọn àfà tó sọ pé mòlúdì ńkọ́ bídíà ni kò sí dáa kọ́dà bẹ́yẹn bá tún ṣe yóò jìyà lórí ẹ̀ mo fẹ́ ka àwọn àfà tó sọ náà àwọn àfà wa tó sọ àfà wa Tajuddin Al-Fakihani tọ́wọ́ mazhabi Maliki ẹjẹ sáré sọ tó sọ ó ní la a'lamu li hadha al-mawlid aslan fi kitabin wala sunnah mọ̀lúdì dẹ́ ń pariwo yìí èmi ò rídìí fún inú tírà Ọlọ́run kò nípìlẹ̀ inú súnà nábì kò nípìlẹ̀ wala yunqalu amaluhu an ahadin min ulama'il ummah tá a bá wá ní káwọ́ àwọn tó jẹ́ àfa àfáàlì umma yìí bíi Maliki bíi Shafi'i bíi àfa Hanifa bíi Ahmad ibn Hanbali bíi Imam Thawri bíi àfa Sufyan gbogbo wọn pátá kò sí kan nínú wọn tá a gbọ́ kó ṣe mòlúdì rí alladhina umul qudwatu fi ddin àwọn tó ṣe pé àwọn ní sample nú ẹ̀sìn yìí wọn ò ṣe mòlúdì yìí al-mutamassikuna bi atharihim àwọn tá à ń di àlà wọn mú tàbí ń rí na wọn ò ṣe mòlúdì bal huwa bid'atun bídíà ni àdádálẹ̀ ni àhàdásáhà al-battalun àwọn tí wọ́n dálẹ̀ àwọn tí ò rí nǹkan jẹ àwọn èèyàn jàǹdùkú tí ò níṣẹ́ lápá aláìní kan ṣe lọ́dá mòlúdì ilẹ̀ àhàdásáhà al-battalun àwọn jàǹdùkú aláìní kan ṣe àwọn lọ́dá mòlúdì ilẹ̀ àwọn lọ́dá alẹ̀ washawata nafsin wọ́n sì fẹ́ máa gbádùn ẹ̀mí ìgìtánà bíi al-akalun táwọn nǹkan fẹ́ gọ síbẹ̀ láti máa wá tí wọ́n máa jẹ ẹ lọ wo tíra as-sunan wal mubtada'at ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wà ń bẹ̀ page 143 sẹ́wárí àfàwà ọ̀rọ̀ àfà kanu ìtọ́ àjọ mi lójújù àfà àtọ́jú àfà Tìjàníyà tó wá ní mòlúdì ọ̀dà bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ tó bá jẹ́ Tìjàníyà tó bá wà bí bó sì jẹ́ Tìjàníyà ọba ti sẹ́rí bó sì sẹ́rí ọba ti má dákọ̀ tíra yìí tó bá jẹ́ ní ti ka tíra ọmọ tíra wọn wọ́n ń pe tíra kan ní wọ́n ń pè ní Al-Yaqutatul Farida kò sí Tìjàní ọ lórí mẹ́wọ̀n ọlọ́njẹ́ mi yóò sá Al-Yaqutatul Farida tíra Yaqutatul Farida ìwọ tó jẹ́ Tìjàníyà tó ọba nílé èso original bíi Fatiha ni ọ̀yẹ́sẹ̀ bẹ̀rẹ̀ Tìjàníyà ní bóyá kì í gbọ́wọ́ débi tí ó wà sálà ní òjò ní Yakuta ńlé àfọ̀ ní Yakuta kàsídà ní Yakuta kàsídà ní orin gbogbo ẹ̀ látòkè délẹ̀ àfọ̀ wa Muhammadu ibn Fataha òun lọ́wọ́ ṣe sáríwù Yaqutatul Farida ọwọ́ aṣọ sáríwù tiẹ̀ ní Ad-Durratul Kharida ọsọ tíra tiẹ̀ ní Ad-Durratul Kharida yín wọ́n jẹ́ sáríwù Al-Yaqutati Al-Farida àfọ̀ ní dúrà tó ṣe sáríwù Yakuta òun lọ́wọ́ fẹ́ sọ̀rọ̀ yìí o ẹ máa gbọ́n tó sọ Tìjàníyà ni o Tìjàníyà tí wọn pẹ̀lú Amada Tìjàní wọn súnmọ́ra wọn báyìí ni torí ọjọ́ eré Amada Tìjàní àti bíbí rẹ̀ àti kú rẹ̀ gbogbo ètí ìlélọ́gọ́rùn mẹ́ta ọdún o ṣé ìlélọ́gọ́rùn mẹ́ta ọdún ṣé Amada Tìjàní àti bíbí rẹ̀ àti dátàríkà rẹ̀ lẹ̀ àti kú rẹ̀ kèélélọ́gọ́rùn mẹ́ta ọdún kèélélọ́gọ́rùn mẹ́ta ọdún gbogbo àwọn bàbá wa ń lọrin yìí tí wọ́n gbọ́wọ́ lọ́nà tàríkà àmọ́wù láwù tẹ́ ẹ bá wo sálísálà wọn èèyàn méjì mẹ́ta lọ́wọ́ pẹ̀lú àwọn Amada Tìjàní èmi ní sálísálà bàbá tèmi wọn ò jìnnà sí Amada Tìjàní wọ́n súnmọ́ báyìí ni ṣé Amada Tìjàní nínú àwọn mashayikh mutakhirin lọ́wọ́ nínú àwọn ṣéwù tàríkà tó dé gbẹ̀yìn nínú wọn ṣé Amada Tìjàní wà. àfa wa Ad-Durratul Kharida yìí nígbà tí ó wàá sọ̀rọ̀ ẹ máa gbọ́n tó sọ ó ní wa min jumlati ma ahadathuhu min al-bid'ah nínú àwọn tí wọ́n dálẹ̀ nínú bídíà tí wọ́n dálẹ̀ sínú tàríkà Tìjàníyà nínú bídíà ma'a i'tiqadihim tí sì ń bẹ̀lẹ̀ mi àwọn tó dálẹ̀ anna dhalika min akbar al-ibadat pé n táwọn dálẹ̀ yìí ẹ̀sìn ńláńlá ni
wa adamu ta'at àti tẹ̀lé tọ́lọ́run tó lágbára ni wa idharu sha'airil islam wọ́n sì gbà fáwọn gbogbo ẹ̀sìn gani wa ijlali sayyidil anami alayhi salatu wa salam wọ́n gbà fáwọn yóò bọ́ ànábì ni ó ní ma yaf'alunahu ní tí wọ́n ń ṣe ní fi sha'ri rabi'il awwal tí wọ́n ń ṣe rabi'il awwal ní tí wọ́n ń ṣe wọn minal mawlid tí wọ́n ń pè mọ́lúdì àfa Tijaniya nù naam àfa gba Tijaniya tó ti tẹ́ra òun lọ sọ̀rọ̀ yìí ó ní tí wọ́n ń pè mọ́lúdì tí wọ́n ń ṣe rabi'il awwal ó ní bídíà tí wọ́n dá sínú tàríkà yìí ni lẹ́ẹ̀fì mọ̀kọ́rọ̀ mọ̀lúdì kì í ṣe pé àwọn alùsùnà nìkan ni wọ́n ń pè ń bídíà àwọn àfọ̀n tàríkà gan tí wọ́n jẹ́ al-mutahaqqiquna tábà ní mutahaqqiquna náà wọ́n tàríkà àwọn tí nǹkan yé ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n gbà pé mọ́lúdì yìí o bídíà ni ní sẹ́ẹ̀kì ṣe ń sọ pé waqad ihtawa mọ́lúdì yìí wá kójọ ala bid'in bídíà pọ̀ nú ẹ̀ wa muharramat àwọn tọ́lọ̀ ń ṣe lé wọ́n pọ̀ ń bẹ́ẹ̀ fọ́min dálíkà nínú tí wọ́n ń ṣe ń bẹ̀ tí ọ̀dà ṣéèkì sọ tí wọ́n ń ṣe ń bẹ̀ tí ọ̀dà nígbà náà lọ́hùn isti'maluhum almagani kí wọ́n máa wá kọrin lọ gbáà káwọn èèyàn kan máa dání lọ gbáà ṣéèkì ní ọ̀dà wa ma'ahum alatu tarb wọ́n sì kó piano àti jìtá wọ́n máa ta wa ghairi dálíkà àti ntọ́jọ́ bẹ́ẹ̀ mimma ja'aluhu lis-sama nínú àwọn orin tí wọ́n ń gbọ́ tí wọ́n ń mì tí wọ́n ń fi báyìí àwọn orin tí wàmádàwò aládàálíkà alàwáìdì dẹ̀míìmà ìparí gbogbo ẹ̀ fún wọn èyí tí ọ̀dà lọ́jàsí fún gbogbo wọn tí wọ́n ń ṣe fi kawnihim torí pé tí wọ́n ṣe ni pé yashtagiluna fi akthar al-azmina allati faddalaha Allahu ta'ala wa azzamaha bi bid'i wa muharramat ó lásìkò tọ́lọ́wọ́n bá fún lọ́lá tó pọ́nlé àsìkò ńlá wọn wá ń lò wọn wá fi ń ṣe bídíà ni wọ́n fi wá ń ṣe tí ọ̀dà ó ní kí wọ́n lọ máa wà dájú pé tí wọ́n ń ṣe nì tọ́ba ìjà kí wọ́n bá ní tí wọ́n bá fẹ́ ṣe nínú oṣù tó dáa tó báyìí tọ́lọ̀ ń fún lọ́la tó báyìí yín tó yẹ kí wọ́n ṣe ni pé kí wọ́n rìn lójú ọ̀nà ànábì wa Muhammad ó ní fata'dhimu yajibu an yuzada fihi min al-ibadat ó ní tó yẹ kí wọ́n ṣe lásìkò Rabiul Awwal kẹ́mà lọ́sí lọ́nkọ́ pọ̀ wal khair wa shukr lil mawla ta'ala ma awlana min hadhihi an-ni'am al-'azima ọlá tọ́lọ̀ ń ṣe fún wa yìí ànábì ní wíwọ́n káma lọ lè dúpẹ́ rẹ̀ ó ní fata'dhimu hadha ash-shahr ash-sharif tá a bá tiẹ̀ láàfẹ́ gbósùtù yìí tóbi innama yakunu bi ziyadati al-a'mal az-zakiyat a máa ṣiṣẹ́ tó máa ń bẹ̀ ni was-sadaqat sàárà láà máa ṣe ń bẹ̀ faman ajaza an dhalika ẹni tí ò lè ṣiṣẹ́ tó dáa tí ò lè ṣe sàárà fa aqallu ahwalihi in tí ó gbìyànjú kó ṣe ni pé an yajtaniba ma yahrumu alayhi wa yukrahu lahu in tí wọ́n ní ọmọ ṣe lé wọ̀ kọ́mọ ṣe in tí wọ́n kọ̀ fún kọ́mọ ṣe ta'diman li hadha ash-shahr ash-sharif kó fi pọ́n oṣù yìí kó fi pọ́n lé wa in kana dhalika matluban fi ghairihi kódà kọjá sí pé nta ni ó ṣe yìí inú oṣù yìí nìkan ká ti ni ó ṣe gbogbo oṣù pátá. naam ó tiẹ̀ bọ́rọ̀ lọ ó tún bọ́rọ̀ lọ nígbà tí ń bọ́rọ̀ lọ padà ó lòun pe àwọn èèyàn ó ní ẹjẹ sáré kabi ọ̀ parí ó ní balizadu ala dhalika àwọn takadama dhikruhu ó ní fasa'id nínú tàríkà yìí àwọn táàmù pẹ̀lú lórí nínú tàríkà yìí man shiddatuhu ala imtithali likitabi wa sunna ẹni tó bá jẹ́ kó bá lè kókó níbi kitabu wa sunna òun lè lérí nínú tàríkà ó ní min shiddati ala imtithali likitabi wa sunna tó lè kókó lóhun lérí kóhun fẹ́ lo alkitabu wa sunna ó lè lérí eré nù ni ó láwọn eléyìí wàhùn atiba'u salaf àwọn ni wọ́n ń tẹ̀lé salaf almadin àwọn tó ti lọ ẹ lọ lè wo tíra yìí tá à ń pè ní Duratul Kharida page jùsíwò ẹlẹ́ẹ̀kẹrin page 56 jùsíwò ẹlẹ́ẹ̀kẹrin page 56 nínú àwọn àfa wa tó ní mọ̀lúdì kò sí nínú ẹ̀sìn àfa wa Ṣáàtìbí òun ní ittikhadhu yawmi wiladati nabi sallallahu alaihi wasallam iidan wa dhammul mawlidi iidan ó nínú tó burú jù tá a mọ̀ ní bídíà òun ní kéèyàn mọ ọjọ́ bí ànábì kọ́mọ lọ lè ṣe ọdún níbẹ̀ mo wá fẹ́ ka ọ̀rọ̀ àfa wa Dr. Yusuf al-Qaradawi nínú ẹni táwọn èèyàn máa fi sẹ̀rí ó ní mọ̀lúdì Qaradawi wa Qaradawi ọ̀sọ́ bẹ́ẹ̀ Qaradawi Dr. Yusuf al-Qaradawi nígbà wọn bí léèrè
sẹ́ẹ̀mà kó máa ń wá sórí Qanatul Jazira wọ́n máa wá ń bi léèrè ń bẹ̀ wọ́n máa ń bi ní ash-shari'atu wal hayat wọ́n bi bàbá ń jọ́ka pé kí lórí sí ọ̀rọ̀ mọ̀lúdì bàbá ní al-a'yadu indana murtabitatun bi sha'air ọdún lọ́dọ̀ wa ẹ̀sìn níbi àyè sọdún láì sí ẹ̀sìn ní ọ̀sáájú kọ́dún tó tẹ̀lé walladhi addadaha ẹni tí wọ́n ń yanjú ọ̀rọ̀ ọdún àtẹ̀sìn yẹn huwa sahibul mawlid sallallahu alaihi wasallam òun lẹni tẹ́ ẹlẹ́ni ṣe mòlúdì fún gan ni ó yanjú ẹ̀ ẹni tí ó pètò ọdún rẹ o ẹ̀sìn rẹ o ẹni tí ó yanjú ẹ̀ ẹni tẹ́ ń ṣe mòlúdì rẹ ni wa huwa al-qahil òun ni wọ́n ń sọ fún wa ẹni yẹn ní sọ fún wa pé inna Allaha abdalakum bi yawmayil jahiliyya Eidul Fitri wa Eidul Adha ẹni wọ́n ní sọ fún yín pé ẹ má wulẹ̀ sọdún àìmọ̀kànmá o Ọlọ́run ti fún yín lọ́dún àwẹ̀ ó sì fún yín lọ́dún léyà walam yaj'al yawma mawlidi ìdá kọ̀ wá sọ fún wa ń jọ́ náà pé ọjọ́ tí wọ́n bí wọn náà ọjọ́ ọdún ni ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ o li anna mawlidahu mawlidan adiya torí wọ́n bí wọn náà bí wọ́n ti bí yẹn ni wọ́n kàn bí wọn náà bí wọ́n ti bí yẹn ni falmasi ẹ̀rí Jésù ulida min ghairi abin wọ́n bí wọn kò ní bàbá wa hadathat awlahu dajja wàhálà sì ṣẹlẹ̀ ń bẹ̀ wa hatamma al-Qur'anu bihi al-Qur'ani gan sọ̀rọ̀ ń parẹ́ wa dhakarahu fi surati Maryama wa ali Imran Ọlọ́run sọ̀rọ̀ ẹ̀ ní suratu Maryama àti ali Imran walidhalika torí ìdí eléyìí lam tudhkar qissatul mawlidi fil Qur'an qad ọ̀rọ̀ káwá ṣe mọ̀lúdì al-Qur'ani ọ̀sọ́rí ọ̀rọ̀ mọ̀lúdì al-Qur'ani ọ̀sọ́rí ala khilafi ma dhukir kal hijra Ọlọ́run sọ̀rọ̀ hijra ó sọ̀rọ̀ miraj ó sọ̀rọ̀ gazawat Ọlọ́run tọ́lọ́run sọ̀rọ̀ rẹ̀ yìí gangan Ànábì ó sọ pé tọ̀ nígbà Ọlọ́run sọ̀rọ̀ hijra ẹ máa sọdún hijra nígbà Ọlọ́run sọ̀rọ̀ miraju ẹ máa sọdún miraju nígbà ìgbà tá Ànábì lọ sí òkè Isra wal miraju Ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ Ànábì ní tẹ́ sọdún miraju Ọlọ́run sọ̀rọ̀ hijra Ànábì ní sọdún hijra Ọlọ́run wá sọ̀rọ̀ àwọn ogun bíi Bádàrì bíi Údù Ànábì ní sọdún Bádàrì sọdún Údù ó lé léyìí tọ́lọ́run wá sọ̀rọ̀ rẹ̀ gan kí là ń wá ń bi ọdún rẹ̀ Dr. Kordawi nù òun náà gbé gidi pé ó sì lámọ́lẹ̀ nígbẹ̀yìn pé ó ní fanahanu àwa o sẹ́mi fún àtọ́pẹ́ nánú òun fúnra ẹ̀ ní sọ ó ní fi hàdà níbi tá à ń sọ yìí mutabi'un fi hàdà la mubtadi'un ó lórí ní tí mo sọ yìí mo tẹ̀lé àwọn sálàfù ní wọn dábí dí alẹ́ èmi náà dábí dí alẹ́ ó ní wa muttabi'una lima shara'ahu an-nabi níta nẹ́bí sì sọ lòun náà máa ṣe nínú àwọn àfáà wa tó sọ̀rọ̀ nípa pé mọ́lúdì bídíà ni àfáà wa Ali Mahfud mi mú tàwọn àfáà Saudi wa torí sábà pàtì mọ́ táwọn sọ náà wọ́n sọ ìyapẹ́ ẹnu òfin bẹ́ẹ̀ sí Saudi àfilọ́dọ̀ ẹnìkan ní Maka Maliki Alawi òun nìkan náà ní sọ nǹkan mi gbogbo àfáà Saudi yòókù tá a bá fi gádùn náà sọ̀rọ̀ sáwọn ṣíyà ọ̀kan náà gbogbo Saudi sọ tí ẹ̀ náà títí ń sọ kọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ nìkan ọba gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀ náà ń bẹ́ẹ̀ bí yìí tí mo kọ́lẹ̀ kan wọn kà sọ ni ọ̀rọ̀ nù yàrá ni torí yàrá yìí náà ti ń ṣe tí ń ṣe kọ̀kọ́jà yàrá rẹ̀ àfáà wa tí mo fẹ́ mú wáyìí àfáà wa láti Masari nínú àwọn àfáà wa Masari à ń pè ní Egypt àfáà wa Sheikh Ali Mahfud nínú àwọn àgbà àfáà Masari wọ́n bi léèrè qal Sheikh wa ni awwalu man ahadathaha bilqahira al-khulafa wal-fatimiyyin bil-qarn ar-rabi nígbà wọn bí bàbá lè rí bàbá fẹ́ẹ́ rí sọ̀rọ̀ mọ́lúdì bàbá ní àwọn tó dá wàhálà mọ́lúdì yìí lẹ̀ àwọn khulafa fatimiyyin tá a sọ lẹ́ẹ̀kan ni wọ́n dá lẹ̀ 100 ọdún kẹrin sí ni fàbùtádà sittata mawalid mọ́lúdì 6 ni wọ́n sì dá lẹ̀ ó ní nínú ẹ̀ ní mọ́lúdì ànábì tẹ̀ ń ṣe yìí torí náà ń kọ́kọ́ da ẹ̀ mẹ́sẹ̀ má ọ̀rọ̀ àwọn àfáàrí àwọn àfáà súnà lórí pé mọ́lúdì ọ̀dà ọwọ́ kan àwọn àfáà kan tí wọ́n ń sọ pé a máa ṣe àmọ́ bídíà ni wọ́n ní bídíà ni a máa ń wọ́sẹ̀ nínú wọn náà àgbà pé bídíà ni a máa ṣe nínú wọn Imam Sayuti ó ní nínú tírà rẹ̀ tó ṣe ó ní kíní mọ́lúdì yìí o bídíà ni ṣùgbọ́n ọ̀rọ̀ tóun òun wá máa ṣe Imam Sakhawi òun náà ní àkọ́kọ́ mọ́lúdì láyé bídíà ni àwọn sálàfò ṣe lọ́kànlá ní ọ̀tọ̀ tó kọjá àmọ́ nílò ẹ̀bẹ̀ náà òun wá máa ṣe Abu Shama àfáà Imam Nawawi ó ní bídíà ni ṣùgbọ́n síbẹ̀ bẹ́ẹ̀ òun wá máa ṣe àfáà wa Alawi Maliki Maka ó ní bídíà ni ṣùgbọ́n síbẹ̀ bẹ́ẹ̀ òun wá máa ṣe àfáà wa Yusuf Rufai Masari ó ní bídíà ni ṣùgbọ́n síbẹ̀ bẹ́ẹ̀ òun wá máa ṣe
àwọn àfáà mẹ́fà mọ́ka wọn ní bídíà ni wọ́n fi nílẹ̀ pé bídíà ni ṣùgbọ́n àwọn ọmọ sí naam wọ́n wá fẹ́ bọ́ sí tọ́pìkì ẹlẹ́ẹ̀karùn-ún kí ni sẹ́mi pé lẹ́ẹ̀kan tí wọ́n ń sọ̀rọ̀ wọn láwọn àfáà tí wọ́n ń sọ̀rọ̀ pé bídíà yẹn wọ́n ń sọ̀rọ̀ pé mòlúdì dáa wọn èyí so nífẹ̀ẹ́ nú àfáà in tó kílíà sí wọn jù lọ́rọ̀ tó kílíà sí wọn jù ni wọ́n ń sọ mo fẹ́ gbé àwọn ẹ̀rí wọn yẹ̀wò ẹ̀rí wo gan ni wọ́n ní tí wọ́n fi ń sọ pé mòlúdì dáa wọ́n dẹ̀ sọ o wọ́n láwọn lẹ́rìí inú alukurani tó sọ pé ẹ̀sìn mòlúdì kọ́dà àwọn lẹ́rìí inú àdìsí ànábì wa Muhammad tó ní ẹ lọ ṣe mòlúdì ǹjẹ́ kílẹ̀ rí inú alukurani wọ́n ní ká lọ sí suratu Yunus aya 58 wọ́n lọ́wọ́ wọn bá ń sọ ń bẹ̀ pé ní kúlì bifadlillah wa bi rahmatihi fabidhalika falyafrahu huwa khayrun mimma yajma'un wọ́n ní tẹ́ bá kó ń bẹ̀ wọn aya yẹn wà lè yé yín kó tó wà lè yé yín kó tó kílíà sí yín àbí kẹ́ ẹ padà sí suratul anbiya aya 107 tọ́lọ́wọ́ bá ń sọ ń bẹ̀ pé ní wa ma arsalnaka illa rahmatan lil alamin ǹjẹ́ ayàtẹ kéyìí àbí wọn léèrè aníbáyà yìí ti túmọ̀ sí mòlúdì kò yé wa ẹ bá wa ṣàlàyé wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn ṣàlàyé ǹjẹ́ kí láyà yé yín wọ́n lọ́lọ́run sọ pé ní kúl ìwọ ànábì sọ fún wọn pé ní bifadlillah pẹ̀lú ọlọ́ọ̀lọ́hun wa bi rahmatihi àti kí ọlọ́hun fabidhalika ọlọ́ọ̀lọ́hun ìkí ọlọ́hun yìí falyafrahu ẹ máa dunnú lọ ẹ máa jó ẹ máa yọ̀ wọ́n wá ní àwa bí wọ́n lè pé à ọ̀rọ̀ ọlọ́ọ̀lọ́hun ìkẹ́ ọlọ́hun kọjọ́ mòlúdì àátorí ọlọ́ọ̀lọ́hun àátorí ẹ̀dùn náà ni ìkẹ́ ọlọ́hun wọ́n ní bẹ́ẹ̀ ni ìkẹ́ ọlọ́hun tó wà ń bẹ̀ yẹn ànábì ní ń jẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run sọ pé ní wa ma arsalnaka illa rahmatan àrùn àfikọ́ ọjẹ́ ráàmà fún gbogbo ayé ráàmà ń lọ́lọ́run padà lọ́wọ́ bá ti fi sọ pé kúlì bifadlillahi wa bi rahmatihi pẹ̀lú ọlọ́run àti pẹ̀lú ọlọ́run àti kí ọlọ́run ni ẹ máa lọ́ọ́ fi yọ̀ ajá sí pé pẹ̀lú ọlọ́run àtànẹ́bì ànẹ́bì fún rẹ̀ níjẹ́ ráàmà pẹ̀lú pànẹ́bì tí wọ́n bí sáyé wọn agbọ́dọ̀ máa yọ ní ìbí tí wọ́n bí ànẹ́bì sáyé tànẹ́bì ń jẹ́ ráàmà ń fàlíyẹ́ fúnra wù ká máa sọdún fún wọn bí lọ ní èrí tí wọ́n mú wá rè tọ́ níta àkàwá fẹ́ bẹ̀ lérí ẹ̀rí sẹ́rí wàhálà wà tí ó so mọ́rú ọ̀rọ̀ tá à ń sọ yìí tó sì já sí pé wàhálà yẹn kò lè yẹjú torí bí ti ń so mọ́rọ̀ yìí náà ni ó máa so mọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ à ń sọ̀rọ̀ àkúdàáyà àwa ní kọ̀sákúdàáyà nú ẹ̀sìn ẹni bá ti kú ti wà ń sáré múnkàrú wà nàkírù ló fèsì ẹnìkan ni à kò yé yín ni tọ́lọ̀ ńlá ọ̀rọ̀ àkúdàáyà mọ́lẹ̀ ní Al-Qur'ani ọlọ́run ńlá mọ́lẹ̀ ọlọ́run ní fi ayyi suratin ma sha'a rakabak ibi ẹ bá wú ọlọ́run ló tó lè mú yẹn lọ padà tí ó tún lọ fi sínú súrà mi yóò fi sínú fọ́tò mi pé ọlọ́run lè mú kó mi kó tó fi sínú fọ́tò mi kọ́ máa ṣe àkúdàáyà nù ni sẹ́ẹ̀sì wo ọlọ́run tún ní wa nunshi'akum fima la ta'lamun a tún da yín síbòmí tẹ́ẹ̀mà sẹ́ẹ̀mà fáwọn àkúdàáyà tó tọ́ pẹ̀lú ìtumọ̀ ayà wọn náà fẹ́ bára wọn mu sẹ́ẹ̀mà àwọn ayà wa pọ̀ bẹ́ẹ̀ àwọn àdìsí pọ̀ bẹ́ẹ̀ ló fi já sí pé irú àwọn ayà bẹ́ẹ̀ àwọn àdìsí bẹ́ẹ̀ nísìn ọlọ́run ní wa ma arsalnaka illa rahmatan lil alamin ọlọ́run ní kúlì bifadlillahi wa bi rahmatihi ọlọ́run pa nẹ́bí rámà tó tọ̀ kí làbáyọ ló fi já sí pé àbáyọ tá a bá fẹ́ ní wàhálà nú ẹ̀sìn yìí àbáyọ wa ni pé bẹ́ẹ̀ nìkan bá fẹ́ tú alukur'an àbí yóò bá sàlàyé àdìsí fún wa á sọ fún pé dákun torí ọlọ́run àlàyé ọ̀dọ̀ rẹ̀ ànídìí ẹ̀ bó o làwọn sàábé ti gbọ́ àyà yíyé àgbọ́yé àwọn sálàfù lérí àyà yìí la fẹ́ kó ṣe kí ni kó yé wa torí pé àwọn sálàfù yẹn là nẹ́bí kà á fún nígbà tí ò yé wọn wọ́n béèrè ànẹ́bí ṣe
làákàyè tiẹ̀ lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́rìnlá yìí kọ́. bẹ́ẹ̀ni làákàyè tiẹ̀ ká nídìí torí pẹ́sìn yìí afẹ́ gbọ́ yé lóbi tó ti wá ní táwọn eléyìí wọn bá sì gbọ́ yé ní ọmọ jẹ́ àgbọ́yé ní táwọn eléyìí wọn bá ibi wọn bá gbọ́ yé lọ bí wọn bá gbọ́ yé lọ bẹ́ẹ̀ àní ṣe kí ni ìsìnà tiẹ̀ nu ànígbà. kí láwa wádìí ṣé ń tí àwọn àfa wa onímọ̀ òlùdì ṣé ń tí wọ́n gbọ́ yé lérí àyà méjèèjì yìí ǹjẹ́ bẹ́ẹ̀ ni àwọn sálàfù gbọ́ yé èyí ń lọ̀rọ̀ a gbọ́dọ̀ wádìí kí ni àgbọ́yé àwọn sálàf lórí àyà méjèèjì yìí. adé nínú àwọn àgbà àfa àti tafsiri nínú wọn ni àfa wa Ibnu Jariri Tabari Imam Tabari àgbà tafsiri ni gbogbo alasọ kẹ tafsiri Tabari àti tafsiri bil ma'thur lọ́pọ̀ nbẹ ju bil ma'qul lọ tafsiri tí ń fi ọ̀rọ̀ sàábé tọrọ sàábé tí ń fọ̀rọ̀ ànábì tọrọ àwọn sàábé lọ́pọ̀ nbẹ ju yìí tí wọ́n fi làákà yìí yẹjú lọ. àfa àwọn Tabari tí a bá lọ wo tafsiri ẹ̀ volume 15 page 105 qala Abu Ja'far àfa wa ń sọ fún wa pé ní yakulu Allahu ta'ala ọlọ́run sọ pé ní linabiyyihi Muhammadin sallallahu ọ sọ fún ànábì rẹ̀ pé kúl ya Muhammad ìwà ànábì sọ lihawulahi limukadibina biki fáwọn tí wọ́n ń pè ọ́ ní òpùrọ́ yìí wà mimma unzila ilayka min indi rabbik àti tí wọ́n sọ fún ọ látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ tí wọ́n ń pè nǹkan náà nírọ́ wá sọ fún wọn pé bifadilillah pẹ̀lú fọ́dílù ọlọ́run ayu annas ẹ̀yin èèyàn yìí alladhi tafaddala bihi alaykum ọlá ọlọ́run tó fi jọlá lẹ́yìn lórí wa huwa islam òun ní islam o fọ́dílù láì bẹ̀ oníṣẹ́ jama kí ni ń túmọ̀ islam ọwọ́ ní fabayyanahu lakum tọ́lọ̀ wá sàlàyé ìsìláàmù yìí fún yín wàdàákùm ilayhi tó sì pè yín lọ́wẹ̀ lọ́bẹ̀ wàbí rahamatihi àti pẹ̀lú ráàmà rẹ̀ allati rahimakum biha tó sì pé ráàmà yẹn ó fi sàánú yín ni ìkẹyẹ ó fi sàánú yín ni ráàmà yẹn fa anzalaha ilaykum ó wá sọ ráàmà yẹn kalẹ̀ fún yín fa allamakum ma lam takunu ta'lamun min kitabihi ìtẹ́ wàá mọ̀ tẹ́tẹ́lẹ̀ ń bi tíra rẹ̀ ó wá fi mọ̀ yín fabassarakum ó wá là yín lójú biha ma'alima dinakum gbogbo àwọn ọmọ ẹ̀sìn yín ó ṣàlàyé ẹ̀ fún yín wadhalika al-Qur'an ìkẹyẹ ní ráàmà yẹn ní jẹ́ al-Qur'an. ajásí pé fọ́dílù bẹ̀rù ń jẹ́ Islam ráàmà bẹ̀yẹ ń jẹ́ àgbọ́yé àwọn sálàfù rèé o lérí àwọn ẹni àkọ́kọ́ àwọn sàábì ànábì àwọn tábìyìn àgbọ́yé wọn rèé tẹ́wọ́n àfa àwọn Qurtubi Ibn Jarir lásọ̀lẹ̀ kan àfa àwọn Qurtubi nígbà tó wọ́n tó àyà yìí ó ní kúlì bi fadlillah wa bi rahmatihi fabidhalika falyafrahu qala Abu Sa'id al-Khudri Abu Sa'id al-Khudri sàábì ànábì kan àgbà sàábì ni ó ní Abu Sa'id al-Khudri ọlọ́sọ wabni Abbas Ibn Abbas náà sọ radiyallahu anhuma kọ́lọ̀ ń yọnu sáwọn méjèèjì fadlullah wọ́n ní fadlullah yìí tọ́wọ́ à ń bẹ̀ yẹn al-Qur'an Qur'an ní ń jẹ́ bẹ́ẹ̀ wa rahmatuhu ìkẹ́ ọlọ́run tọ́wọ́ à ń bẹ̀ yẹn al-Islam ní ń jẹ́ bẹ́ẹ̀ wa anhuma aida lọ́dọ̀ àwọn méjèèjì bákan náà wọ́n tún tú bá mi wọ́n tún ní fadlullah ọlọ́run tí ń bẹ̀ yẹn al-Qur'an Qur'ani ní jẹ́ fọ́dúlù bẹ́ẹ̀ wọ́n wá ní wa rahmatuhu rahama tí ń bẹ̀ yẹn an ja'alakum min ahlihi wọ́lọ̀ ń ṣe yín ní ara àlẹ́ al-Qur'ani kò sí ìtọ́ tún ní ànábì nu gbogbo wọn kọ́dà dọ̀ Ibnu Kathir tó wá lẹ́yìn wọn gan òun gan òtún bẹ́ẹ̀ òun sọ pé ní yakunu Allahu ta'ala mumtinan ala khalqihi ọlọ́run ọba ń sọ̀rọ̀ ń ṣèrègùn lérí ẹrú rẹ̀ bima anzalahu min al-Qur'an ala rasulil karim torí kọ́sọ̀ alukur'ani kalẹ̀ fún anabi wa Muhammad
ni wọ́n ń pè é ayu an-nas ẹ̀yin èèyàn qad ja'akum maw'izatun min rabbikum ìpìlẹ̀ àyà yẹn nìyẹn wa shifa'un lima fi sudur wa hudan wa rahmatun lil mu'minin kul bi fadlillahi wa bi rahmatihi falyafrahu. ọwọ́ ni ká wọ àyà yẹn púpọ̀ lòun ti sọ̀rọ̀ àkọ́kọ́ ọ sọ̀rọ̀ pé maw'izatun púpọ̀ Al-Qur'ani yẹn wá sí ni o mina shubahi wa shukuk yóò máa ṣe wá sí fún yín níbi ntọ́bajẹ́ rújú tọ́jẹ́ yè méjì yóò sì máa lé yín kò níbi ẹbọ wa huda wa rahmatun lil mu'minin yóò máa wá jẹ́ mẹ́nà àti ráàmà fún mi ní yasulu bihi alihidaya ó lálù Kùránì ìmọ̀nà ọmọ wa láti bẹ̀ wà ráhàmà ìkẹ́ ọmọ láti bẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run ọba ó ní wa innama dhalika lil mu'minin yóò jẹ́ ti mùmìnì ó níbi Ọlọ́run sọ fún mi pé ní wa nunazzilu minal Qur'an ma huwa shifa'un wa rahma ó ní shifa wa àti ráàmà ìgbàkígbà tọ́lọ́run bá ti ń lo ráàmà yẹn ibi tí ń tọ́ka sí ni kíni al-Qur'an kì í sàn nabi ìwà tula nabi yẹn ìwà tún nǹkan mi lẹ́yìn táwọn afa tu yìí amuti afa wa ibnu Jariri Tabari wa amuti afa wa Qurtubi wa amuti afa wa ibnu Kathiri wa ààrẹ nìkan kan náà mẹ́ta tó sọ fún wa pé ní rahama tó wà ń bẹ yẹn anabi ni wọ́n tu ìtí wọ́n tu fọ́dílù yẹn al-Qur'an ìtí wọ́n tu rahama yẹn Islam so káwá tu sí anabi ó dàbí ẹni pé a lo àyà yẹn lọ síbi ìfẹ́ inú wa ni ìsìláyà lọ bí ìfẹ́ inú ntọ́lágbára ni kéèyàn máa tu àyà síbi ìfẹ́ inú ntọ́lágbára ni gbogbo àwọn tí wọ́n tu àyà yìí báyìí ẹni eré ni wọ́n mistake ńlá ni kọ́lọ̀mbà amójúkò níbi àṣìṣe wọn kọ́lọ̀mbà amójúkò rẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀rí tí wọ́n mú wa wọn lálẹ́ Kùránì faramọ́ mọ́lúdì ǹjẹ́ kílẹ̀ rí yín wọn lọ sọ pé ní wa kullan naqussu alayka min anba'i rusul ma nuthabbitu bihi fu'adaka ìwà nàbì kò sójíṣẹ́ kan tí ó kọjá tá a ní pìtàn rẹ̀ fún ọ nítorí kálí mẹ́mi tiẹ̀ náà dúró dáadáa là ń fi pìtàn àwọn ànábì tó kọjá fún wa nàbì suratu Hud aya 120 wọ́n ní wal mawludu nabawi ash-sharif wá rí mọ́lúdì ànábì tá à ń wí yìí náà yashtamilu ala anba'in nabi ṣebí tàn nábì làwọn náà ń sọ ń bẹ́ẹ̀ àwọn náà ń sọ tàn nábì ń bẹ́ẹ̀ ni wà fi dhikrihi tá a bá ń sọ tàn nábì yìí tathbitun li afidatil mu'minin àwọn náà máa fi mọ́kàn mọ́mìnì dúró ẹ̀rí àkóso jọra wọn ẹ̀rí kejì nu wọn lọ sọ fún ànábì pé a máa pè tàwọn ànábì fún ọ láti fi mú ọ dúró ká mọ́kàn rẹ dúró mọ̀lúdì táwọn náà ń ṣe ṣebí tàn nábì làwọn ń sọ mẹ́ káwọn fi mọ́kàn mọ́mìnì dúró ẹni kiyasun ma al-fariq kò jọra wọn torí pé ní kò sí ìbáṣe láàrin àyà yìí pẹ̀lú ìnáwó ní pátí ní mòlúdì ìnáwó ní kò sí ìbáṣe láàrin rẹ̀ ẹlẹ́ẹ̀kejì alukurani wọ́n ń ka fún ànábì wọ́n fi mọ́kàn rẹ̀ dúró kílódé yìí náà máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kẹ́ fi mọ́kàn wọn dúró kọ́mọ̀jà sí péjọ kan lẹ́ẹ̀mú tẹ́ fi ṣènáwó ìjọ náwó lẹ́yìn mú jójúmọ́ ayé lèyàn kọ́ yẹn lẹ́kọ̀ọ́ bá lọ jòkó kẹ́ máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́ kì í bá dáa ju kẹ́ mújọ kan kẹ́ máa sọ ìtàn ànábì lọ á rí pélé yìí náà kò fi bẹ́ẹ̀ ní ẹsẹ̀ ńlẹ̀ kò fi bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ nínú àwọn ẹ̀rí wọn tí wọ́n tún mú wá ẹ̀rí tó lágbára lélẹ́yìí lọ́dọ̀ wọn Imam Sayuti nínú àwọn tó ní bídíà ni mòlúdì àmọ́dá ni ó ní nínú táwọn dì mú táwọn fi ní káwọn èèyàn máa ṣe mòlúdì pé dáadáa ni ọ̀là nàbí wa Muhammad ó ní aqqa an nafsihi ba'da an-nubuwah nígbà wọn sọ́dọ̀ ànábì tán ó wá pẹran súnà ara rẹ̀ ó ti dà ànábì tán ó wá pẹran súnà ara rẹ̀ ma'a annahu qad warada anna jaddahu Abdul Muttalib aqqa anhu fi sab'i wiladatihi léyìí tó sì dájú pé níjọ́ tí wọ́n bí ànábì yìí Abdul Muttalib pẹran fún ó pẹran fún tó fi kó òun náà tó wá dà ànábì tán ó wá pẹran fún rẹ̀ níta sì ń pè ní àkíkà nínú ṣẹ̀ríà ní a bá ti sẹ́wọ̀n ètò ṣe a máa jásí pé ìtún àkíkà ṣe tá ànábì tún àkíkà ara rẹ̀ ṣe tó tẹ̀ràn pa tí ṣẹ̀ríà ò sì ní àtún pa ajásí pé jọ̀ọ́ bí òun náà pàtàkì ní ọ̀dọ̀ tiẹ̀ náà ló fi tún rẹ̀ kó ìtọ́ fi tún rẹ̀ kó òun káwọn náà máa tún kó mọ̀nà lọ́dọọdún láti máa tún kó torí pé kẹ́ni àánú ni fún wa
kí lè rí lórí ẹ̀ àkọ́kọ́ ni pé àdìsí yẹn ò lálàáfíà àdìsí táfà wa mú wa Imam Sayuti mú wa yẹn àdìsí yẹn ò lálàáfíà rárá torí pé wọ́n ń pọkùnrin kan ní Abdullah nínú àdìsí yẹn ó gba àdìsí yẹn lọ́dọ̀ Qatada Abdullah àti Qatada ò mọ́ra wọn èyàn ló ń gba àdìsí lọ́dọ̀ èèyàn ẹni ọ̀gá lọ́dọ̀ rẹ̀ ọ̀mọ́ Ibn al-Qayyim al-Jawziyya sheikh ń sọ fún wa pé ní àdìsí yìí tí ó wà nínú tírà Sheikh Abdulrazak yìí ó ní àdìsí kan ní tá à ní lò torí pé Abdullahi ń bẹ nínú àwọn tó gba àdìsí yẹn wá Ibn Hajar wá ń sọ fún wa pé àdìsí yìí tafarrada bihi Abdullah ibn Muharrar Abdullahi ọmọ Muharrar nìkan ló gbà wá ó ní Abdullahi yẹn sì ní wa huwa da'if èèyàn tí ó gba àdìsí wá tà ní bojú wò lẹ́yìn ni Imam Nawawi nínú Majmu' ẹ̀ nígbà tí ń sọ̀rọ̀ ó ní wa ammal hadithu alladhi dhakarahu fi haqqi an-nabi àdìsí tí wọ́n mú wá yẹn tí wọ́n là nàbí pa súná fún rẹ̀ tí bẹ́yà kígbà wá Abdullahi ibn Muharrir ń bẹ́ńbẹ́ Abdullahi yẹn sì ní ọgbà ẹ̀tọ́ Qatada fahadha hadithun batilu àdìsí tó bàjẹ́ ni àdìsí yẹn bàjẹ́ wa ibn Muharrir Abdullahi ibn Muharrir yẹn da'if ẹnìkẹ́ gbà àdìsí lọ́wọ́ ẹ̀ Imam Zahabi nínú Mizanul I'tidal òun wá ń sọ ńgbà tó parí ìtàn Abdullahi ibn Muharrir tán lọ́wọ́ ni wa kalamul huffaz fihi gbogbo àwọn afa aládìsí tí wọ́n sọ ń pa arákùnrin yìí annahu matruk àyígbà àdìsí lọ́wọ́ ẹ̀ wa laysa bi thiqa kìí ṣẹni tá gbára lé wa min balayahu nínú wàhálà tó dálẹ̀ àdìsí pa nàbì kwasúná wọ́n nínú wàhálà tó dálẹ̀ àdìsí pa nàbì kwasúná ni tó bá rí bẹ́ẹ̀ ànàbì ọ̀kwasúná rẹ̀ ìwà mẹ́rin wá kọ́ kwasúná á wà á torí ẹ̀ máa ṣe mọ̀lúdì kò sọ̀rọ̀ ń bẹ̀ Imam Sayuti kan yìí náà ó tún mẹ́rin mi wá sí ẹ̀ mọ̀kọ́ àfa ní Sayuti àfa tó yanjú gan kọ́dà ó ní mímọ̀ débi kó ṣe dè áyà rẹ̀ ní mujtahid àwọn èèyàn gbá ni. Imam Sayuti ní ó ní thumma ra'aytu ẹ̀rí mi lọ́fẹ́ mú wáyé o Imam al-Qurra Shamsuddin ibn al-Jazri qala fi kitabi al-musamma urfu at-ta'rif بالمولد الشريف ما نصه قد روي أبو لهب بعد موته في النوم فقيل له ما حالك فقال في النار إلا أنه يخفف عني كل يوم الاثنين وأمص بين أصبعي ماء بقدر هذا وأشار براس أصبعه وإن ذلك بإعتاكي لثويبة عندما بشرتني بولادة النبي صلى الله عليه وسلم وبإرضائها له أني ولالا وواري أبو لابي لجورون وواري أبو لابي كي يوالوتي كوي بولا الكيامة تريفون أبو لابي وافزي كي الكيامة دافون òun sì ń jẹ ìyà ṣùgbọ́n inú náà ló sì wà ṣùgbọ́n òun máa rí kẹ́ ìkẹ́ òun ṣe déédéé kóun ó fi kásẹ̀ nu báyìí kóun wá fà kómi jáde ẹ̀kan bẹ́ẹ̀ lòun rí lọ́sẹ̀ ìjọ wo lòun sì ń rí ẹ̀kan tóun rí lọ́sẹ̀ yẹn ọjẹ́jọ́ tí wọ́n bí ànábì Monday tí wọ́n bí ànábì torí pé níjọ́ yẹn ẹrú òun kan tí ń jẹ́ Suwaiba òun lọ́wọ́ yọ̀ fóun pé wọ́n bí ànábì òun wá ní a sábùlá yìí bímọ náà tó kúnjọ ní lọ́wọ́ bímọ ìwọ ẹrú mi yìí mo sọ di ọmọlúwàbí torí pé mo sẹ́rù yẹn di ọmọlúwàbí níjọ́ Monday gbogbo ọjọ́ Monday òun ní ma wá fi kásẹ̀ nù báyìí tí n bá ti wá fà yín wá gbádùn ẹ̀bí omi tútù ẹ̀ẹ̀kan tí n gbádùn lọ́sẹ̀ nu wọ́n ní sẹ́ gbàtàbùlà bì tó jẹ́ kèfèrí tó wà nù ná tọ́lọ̀ wá torí kó tú ẹrú lẹ̀ torí pé wọ́n bí ànábì tí wọ́n ń gbádùn nítorí eléyìí o ṣé táwọn bá wá ṣe mòlúdì àwọn ò ní gbádùn lọ́dọ̀ Ọlọ́run àwọn bá ṣe mòlúdì àwọn gbádùn lọ́dọ̀ Ọlọ́run kí lè sì lédè ọ̀rọ̀ yìí àkọ́kọ́ náà àdìsí yìí wà nù Sahih Bukhari tí ó dàrú àmọ́ sígà tó ń gbé wá ń bẹ̀ ó yàtọ̀ nígbà wọn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bíbà ẹni tọ́jọ́ mú yẹn papọ̀ nígbà tí Imam Bukhari ń sọ̀rọ̀ wa ummahatukum allati arda'anakum àwọn ìyá yìí tó fún yín lọ́yàn nígbà tí Bukhari yẹn ju ọ̀rọ̀ rẹ̀ ló gbé àdìsí yẹn wá
nígbà tí ó gba àdìsí yẹn wá ẹni tó gba àdìsí yẹn wá Urwa ibn Zubair òun ló gbà wá sẹ́rú Urwa ibn Zubair yìí nígbà tí ó sọ̀rọ̀ yẹn ń sọ̀rọ̀ pé Thuwayba o mawla ẹrú Abilabi ni Abulabi sì ni ó túlẹ̀ lóko ẹrú Thuwayba yìí ó tún wá fà Nábì ní ọ̀yàn nígbà tí Abulabi wá kú wọ́n wá lálàárí wọ́n wá bí pé bò ló ti wà sí ó lóun wà nínú àmì wò ńláńlá wọ́n wá ní kí lọ pàdé ó ní Abulabi wá fèsì pé òun ò ríjọ́ kankan tóun rí rọrùn ju pé wọ́n máa fún òun lómi mu níjọ́ Monday wọ́n kan omi sí òun lẹ́nu pẹ̀lú kaba yìí yóò wá tutù lẹ́nu òun níjọ́ Monday tí wọ́n bí Ànábì tóun tú Thuwayba sílẹ̀ torí pé òun tú Thuwayba sílẹ̀ lẹ́ni pé wọ́n bí Ànábì wọ́n kan mi sóhun lẹ́nu. afáwa àdìsí yìí ti bẹ́nu Bukhari àkọ́kọ́ náà nígbà tí afáwa bọ̀ Ibn Hajar ti ṣáàdì Bukhari tó débi ọ̀rọ̀ yẹn ó ní àdìsí yìí ó ní ń tọ́ka lérí pé kèfèrí yóò ṣàǹfààní pẹ̀lú sẹ́ẹ̀rì tó bá dijọ́ àlùkìyàmà Ibn Hajar ní sọ̀rọ̀ yẹn ọ̀làdìsí yìí tó bá rí bẹ́ẹ̀ o ń túmọ̀ pé bí kèfèrí bá ti sí ẹ̀rí láyé tó bá dijọ́ àlùkìyàmà yóò rí èrè iṣẹ́ rẹ̀ yẹn ó ní pẹ̀lú ìtumọ̀ yìí ọ̀ta káyà alukurani torí kọ́ ló ń sọ pé ní waqadimna ila ma amilu min amalin faj'alnahu abahan manthura bẹ́ẹ̀ ọba ti jẹ́ mùsùlùmí ntọ́ba ní kó ṣe yọ bàjẹ́ ni káwọn alábùlà bí ń gbádùn lẹ́yìn ìgbà tó ti ṣe kèfèrí kú ọ̀ta káyà yìí sẹ́mi kí Ibn Hajar ó ti ọ̀dà ànú báwọn ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ Urwa tó gba àdìsí wa ọgbà direct lọ́dọ̀ Ànábì wa Muhammad sẹ́ẹ̀sì mọ̀ pé Urwa ọmọ Zubairu fún Al-Awwam ni Zubairu bàbá rẹ̀ ní sàábé òun fún rẹ̀ tábì yìí ni kọ̀bá Ànábì láyé òun ni wọ́n sọ pé qala Rasulullahi sallallahu alayhi wa sallam irú àdìsí yẹn ni wọ́n ń pè ní mursal àdìsí mursal ní dọ̀yìfù ni ọ̀rọ̀ di méjì Ibn Hajar tusubu àkọ́kọ́ nù àdìsí ni mursalu ni torí pé tábì yìí tí ọba Ànábì láyé ní ń sọ pé Ànábì sọ pé ẹ̀tọ́ ẹ̀ ní kó sọ pé sàábé báyìí sọ fún mi pé Ànábì sọ pé sàábé ti já láàrin òun àtànábì jíjá àbí jáun àdìsùn mursal àdìsí yẹn ọ̀làlàfíà mọ́ nínú àwọn ọ̀ràn àdìsí tọ́lẹ̀ ní mursal wà ọ̀rọ̀ di méjì ọ̀rọ̀ ẹlẹ́kẹta lórí àdìsí yẹn ká tiẹ̀ wá sọ pé ní àdìsí náà lálàáfíà ká sọ pé àdìsí yẹn ọ̀làlàfíà ṣé ń bẹ́nu sẹ̀rí àwa ká máa fà ládájọ́ tọ́ra àlá ni wọ́n lá ṣé wọ́n ń bẹ́nu sẹ̀rí àwa ká máa fi ẹlẹ́ẹ̀kejì ẹni tó la wọn sọ gbogbo sígà tí wọ́n mú wá pé wọ́n ń pé wọ́n lálàá mùsùlùmí lọ́la ni kèfèrí lọ́la ni àmà àyè fi àládájọ́ ó di méní tálẹ́ńtọ́ wà lálàá wọn àmà ó di méjì èyí tó wá burú jù ni pé sẹ́mi kó ti di pọ́ìntì mẹ́ta tí mo yọ Ibn Hajar ó ti ṣubú àdìsí yẹn mursal ni bá a tiẹ̀ lọ́la láàfin àgàn àlá ni wọ́n la àyè fà àládájọ́ nínú Islam tá a tó máa rú ìrìn ẹni tó lá àlá yẹn èyí tó wá burú jù ni pé ìtàn yẹn gan wá rí bẹ́ẹ̀ a kò rí bẹ́ẹ̀ ìtàn yẹn gan ò rí bẹ́ẹ̀ kí ni òjò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àlọ́ lè wo ọ̀rọ̀ mi tó wá lórí ìtàn yìí qala Ibn Sa'id ó ní wa akhbarana mo fẹ́ ká gbọ́ ghayru wahidin min ahli al-ilm wa kana rasulullahi wọ́n sọ̀rọ̀ bọ̀ wọ́n wá ń sọ bí ànábì ti ń ṣe wọ́n wá ní wa kana rasulullahi sallallahu alayhi wa sallam yasiluha wa huwa bi Makkah ànábì máa bá Suwayba ṣe yìí máa ṣe dáadáa sí i nígbà tí Suwayba tá ànábì wà ní Makkah wa kanat Khadija yàwó ànábì tukrimuha yìí máa wá pọ́n Suwayba lé wa iya yawmaidin mamluka Suwayba njọ́ náà ẹrú ló sì ń jẹ́ wa talabat ila Abi Lahabi an tabta'aha minhu àdíjà wa lọ bá Bulahabi ó ní kó wá ta Suwayba fún kó ta fún àrò yóò kílíà sẹ́mi pé ìjọ tí wọ́n bí ànábì wọ́n ní wọ́n túlẹ̀ eléyìí nìsín ànábì dàgbà tán ó wá fẹ́yàwó sílé yín bímọ tọ́ba rí Suwayba yín wá ń pọ́n Suwayba lé torí Suwayba fún ní ọ̀yàn débi pàdíjà wa kówó dání wá lọ bá Bulahabi pé wá ta
Suwaiba fún mi ṣé wọ́n túlẹ̀ wọ́n tó ń tó ta. fa aba Abu Lahab tó wá yarí kò tó ta. falamma hajara Rasulullah sallallahu alaihi wasallam nígbà tá Ànábì wá sí yálọ Madina ìtàkàhà Abu Lahab nígbà wọn Abu Lahab wá túlẹ̀ Ànábì dé Madina tán kó tó tú Suwaiba lẹ̀. wa kana Rasulullah sallallahu alaihi wasallam yab'athu ilayha bisilatin wa kiswatin Ànábì máa fi nǹkan ránṣẹ́ sí yóò faṣọ ránṣẹ́ sí yóò fóúnjẹ ránṣẹ́ sí. Suwaiba wá kú nígbà tí wọ́n ṣe hijira tọdọdún keje wọ́n ṣe hijira tọdọdún keje tán ní Suwaiba tó kú sẹ́ẹ̀rì pé láàrin ikú Ànábì gan àti Suwaiba bí ọdún méjì mẹ́ta ni ọ̀kan nù. afa wa hafiz ibn Abdul Barr òun sọ fún wa pé wa ataqaha Abu Lahab túlẹ̀ ba'dama haja Nabi sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tí Ànábì ṣe já lọ sí Madina ó kílíà wípé Suwaiba ó wà lóko ẹrú títí tá Ànábì fi wà ní Ànábì dé Madina tákìá tó tu ní kọ́dà Àdíjà fẹ́ ra àwọn ọ̀tá fún tọ́ba rí bẹ́ẹ̀ ibo la ti wá rí tàn pé ó tú Suwaiba lẹ̀ nígbà wọn fún ro pé wọ́n bí ajásípàlà kan ni tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ àlá ni tí ò ní kọ́dà kò sọ̀rọ̀ ńbẹ̀ rárá lẹ́yìn náà sẹ́mi pé káàtì ẹ̀ wá sọ pé Abu Lahab ká sọ pé Abu Lahab tú Suwaiba lẹ̀ tó tọ́ nítorí pé wọ́n bí Ànábì ṣé ó tú lẹ̀ nítorí Ọlọ́run ni ṣé ntẹ̀yìn ṣe nítorí Ọlọ́run máa ṣẹ̀san rẹ̀ ṣó tú lẹ̀ nítorí Ọlọ́run sẹ́yìn pé tẹ̀yìn bá búyàn lówó nítorí Ọlọ́run ṣẹ̀san bẹ́ẹ̀ yẹn búyàn nìkan Ọlọ́run ṣẹ̀san ṣé Abu Lahab mọ Ọlọ́run débi tí ó fi wá tú Suwaiba lẹ̀ nítorí tọ́lọ́run ó fi máa san ní ó di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún tá a bá tiẹ̀ ló túlẹ̀ náà ṣé bí ẹbí ẹ̀ ló bímọ kálukú náà nínú ẹ̀ máa dùn tí máa fi nǹkan sayọ̀ ó wá fi sayọ̀ kò túbọ̀ kó wá fi sayọ̀ wọ́n máa lọ kẹnu náà. bákan náà nínú tó kílẹ̀ àjù ni pé kò sí sẹ́ẹ̀rẹ̀ tí gbogbo àfẹ́sẹ̀ parapọ̀ táyà lẹ́nu pé kò sí sẹ́ẹ̀rẹ̀ kan tí kèfèrí lè ṣe tí ó bá ti jẹ́ mùsùlùmí níjọ́ tó bá ti kú kọ̀ lẹ́san tí ó gbà lédi sẹ́ẹ̀rẹ̀ o. alikiyama kò sí tí ó gbà gbogbo ntọ́lọ́ wọn bá ṣe fún yóò ṣe fún láyé tó bá fi lè kú sí kèfèrí gbogbo sẹ́ẹ̀rẹ̀ rẹ̀ bàjẹ́ wa qadimna ila ma amilu min amal Abu Lahab náà nínú àwọn tí sẹ́ẹ̀rẹ̀ wọn bá káàtì ẹ̀ ló sí sẹ́ẹ̀rẹ̀ náà lẹ́yìn tí sẹ́ẹ̀rẹ̀ bàjẹ́ ni èyí ni ó fi yé wa pé ní ẹ̀rí tó lágbára kò sí ọ̀rọ̀ lára ẹ̀rí yẹn náà nínú ẹ̀rí jẹ́ tó máa mọ́ wa wọ́n máa sọ pé mọ̀lúdì kò sí tí ó burú níbẹ̀ famara an-nasu hasanan fahuwa inda Allahi hasanun wa mara an-nasu sayyi'an fahuwa inda Allahi sayyi'an. ìtàwọn èèyàn bá rí kọ́dá lọ́dọ̀ Ọlọ́run náà yọ̀dá ìtàwọn èèyàn bá ní kọ́dá lọ́dọ̀ Ọlọ́run náà kọ́dá tá a bá ti lè sọ pé mọ̀lúdì dá ọ̀dá lọ́dọ̀ Ọlọ́run náà nù bá a bá ní kọ́dá lọ́dọ̀ Ọlọ́run náà nù á wàá bí wọ́n léèrè pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọ̀rọ̀ yìí lálàáfíà o Ànábì kò sì sọ Abdullahi ibn Mas'ud ló sọ ọ̀rọ̀ yìí lálàáfíà àwọn èèyàn máa ń fi sọ̀rọ̀ Ànábì kò sọ Abdullahi ibn Mas'ud lọ́dọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́lẹ̀ Abdullahi ibn Mas'ud sọ yìí ẹ ṣàbòsí pẹ̀lú ọ̀rọ̀ náà kí lábòsí tẹ́ ẹ ṣe Abdullahi ibn Mas'ud sọ ọ̀rọ̀ yìí níjọ́ tí wọ́n fi Abubakar jẹ àlífà Abdullahi ibn Mas'ud wá sọ́njọ́ náà pé ma ra'ahu al-muslimuna hasanan fa huwa inda Allahi hasan ntí mùsùlùmí bá rí kọ́ da lọ́dọ̀ Ọlọ́run náà ọ̀dà náà ni wa ma ra'ahu al-muslimuna sayyi'an ntí mùsùlùmí bá ní kọ́ da fa huwa inda Allahi sayyi kọ́ da náà ni wa qad ra'a as-sahabatu jami'an gbogbo sàábẹ́ ti rí kọ́ da o an yastakhlifu Abubakar eke Abubakar jàlífà ibi tó lọ sí njọ́ náà nù kò lọ síbi mọ̀lúdì ó di méní ìyẹ́jọ́ kan sẹ́ẹ̀mọ̀ pé àwọn mùsùlùmí tí Abdullahi ibn Mas'ud ń sọ ń bẹ̀ wọn kì í sèmi àti wọ àwọn sábẹ́ ni wọ́n ń jẹ́ mùsùlùmí bẹ̀ àwọn sábẹ́ ni tí wọ́n bá ní tí mùsùlùmí bá rí tó bá dáa kì í sàwa ni wọ́n ń wí o àwọn mùsùlùmí àkọ́kọ́ ni wọ́n ń wí àwọn sábẹ́ ni ló fi jásí pé ńgbà tí ọ̀sán jọ yẹn níjọ́ wọn Abubakar jàlífà lọ sọ pé yín tí gbogbo ẹ̀yin sábẹ́ yìí bá rí kọ́ da ṣé sábẹ́
ṣé wọn ò ní tẹ́síkìyà lọ́dọ̀ ọlọ́run radiyallahu anhum wa radu anhu ṣé wọ́n ní tẹ́síkìyà kó tó ní mòlúdì dá. anabi fọ àwọn sàábẹ̀ rẹ̀ mọ́ ó ti tẹ́síkìyà fún wọn ó rẹ̀kọ́máǹdì wọn tá ń fọ̀ wọ́n mọ́ tá ń rẹ̀kọ́máǹdì ẹ tí wọ́n mọ̀ dáṣẹ̀ rí alẹ̀. lẹ́yìn náà tẹ́ bá wo musnadu Dawud Tayalisi lórí ọ̀rọ̀ kan yìí náà nígbà tí Abdullah bin Mas'ud ó kílẹ̀ ọ̀rọ̀ tó sọ dáadáa ó jẹ́ ó yé yín pé ẹ̀yin kò ń bá wí àwọn sábẹ́ ànábì lòun bá wí ó ní inna Allaha nadara fi qulubil ibad ọlọ́run wo ọkàn àwọn ẹrú lọ gbà fa wajada qalba Muhammad sallallahu alaihi wasallam khayra qulubil ibad ó rí kọ́kà ànábì lọ́kàn tó dáa jù fa ba'athahu bi risalatihi ọwọ́ á ní kó jíṣẹ́ lẹ́tà fún wa thumma nadara fi qulubil ibad ọwọ́ á wo ọkàn àwọn èèyàn ba'da qalbi Muhammadin lẹ́yìn ọkàn nábì fawajada kuluba asahabihi khayra kulubil ibad ọwọ́ àrí ọkàn àwọn sàábẹ̀rẹ̀ fáwọn lọ́kàn tó dáa jù fí àwọn lọ́kàn tó dáa fakhatarahum li suhbati nabiyyihi ọwọ́ aláwọn ọkàn tó dáa yẹn ní mi ká máa bá nábì ṣe wa nasratu dinihi àwọn ní kí wọ́n sì máa ran ẹ̀sìn ànábì lọ́wọ́ famara auli muslimuna hasanan in táwọn tọ́lọ̀ ń fọ̀ máa yí bá rí kọ́ dáa fáwọn hasanu òun lọ dáa wà máa ra áwù sẹ́yìí àn ní tí a bá ní ọ̀dá fáwọn sẹ́yìí hun indallah lọ́dọ̀ ọlọ́run náà kọ̀ dáa ẹ dákun àwọn oníbá wí bí. bóun ló ṣe wá di ti mòlúdì ẹ jẹ́ kí n mú ẹ̀rí kan sí wa kí n wá dẹ́rì dúró kí n wá lọ síbi an-nasā'ih wa tawjīhat kí n lè complete. wọ́n ní mòlúdì àwọn bí ń ṣe dáwà ni ojú ọ̀nà dáwà tó dáa ìkànnì mòlúdì ká káyàn jọ ká bá wọn sọ̀rọ̀ ọlọ́run ká ṣe gbá ká ṣàwò bọ́nà kan nù ní tó dáa tẹ bá ní ká mọ̀ sí mọ́ ṣe fẹ́ pẹ̀sì ni àwa bí wọ́n léèrè pé nínú ẹni tí ó ṣe dáwà láyé ọ̀gá lànàbì sọ́gbọ́nà tẹ gbà ṣe dáwà tiẹ̀ nínú péyàn ó péyàn láyé àwọn sàábì ànábì péyàn tí wọ́n gbọ́nà tẹ gbà àkọ́kọ́ náà jojúmọ́ ayé lànàbì ń péyàn ànábì ò mórù jọ kankan mọ́sọ̀jọ́ kan pẹ̀lú kẹ́ mórù kankan mọ́sọ̀ kan dáwà kan sí mọ́ ẹlẹ́ẹ̀kejì ìtẹ́ ń dánwò nù mọ̀lúdì kọjọ́ dáwà ìtẹ́ ń dánwò nù mọ̀lúdì kọjọ́ dáwà kẹ́ ẹ máa pé dáwà lẹ́ ń ṣe kò sí ọ̀rọ̀ níbẹ̀ mo dá àwọn ṣúbà òdó àwọn nǹkan tí wọ́n sọ tó rújú yẹn bíi mẹ́fà mo kà níbẹ̀ ó sì tó bíi 19 tí mo kọ wá nípa àríwá sí mi ọ̀gá fẹ́ pàkíyèsí ni àkọ́kọ́ nínú tí ó dàrú ní pọ́lọ́ wọn bá sọ pé nínú tí ó dàrú kọ́ni tó sọ pọ́lọ́ sọ pé òun ni pé àtẹni tó ní mòlúdì dá àtẹni tó ní kódà a pàdé ní pọ́ìntì kan pọ́ìntì wo láti pàdé pọ́ìntì kan a pàdé ń bẹ̀ níbo láti pàdé a pàdé ń bi pé ànábì ò sí àwa pàdé ń bi pé gbogbo sàábé ò sí àwa pàdé ń bi pé 100 mẹ́ta àkọ́kọ́ tà nábì ìròyìn